وآتيناهم زبرا كل حزب بما لديهم فرحون فذرهم في غمرتهم حتى حين أيحسبون أنما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون نسارع لهم في الخيرات بل لا يشعرون إن الذين هم من خشية ربهم مشفقون والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون بالخيرات وهم لها سابقون ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون بل قلوبهم في غمرة من عسى ولهم أعمال من دون ذلك ولهم أعمال من دون ذلك هم لها عاملون حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون لا تجأروا اليوم إنكم منا لا تنصرون قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون مستكبرين به سامرا تهجرون أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين أم لم يعرفوا رسولهم فهم له منكرون أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون ولو اتبع الحق هواءهم لفسدت السماوات والأرض وما فيهن بل آتيناهم بذكرهم وهم عن ذكرهم معرضون أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين وإنك لتدعوهم إلى
صراط مستقيم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون ولقد يكسناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون حتى إذا فتحنا عليهم باب عذاب شديد إذا هم فيه مبلسون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونؤمن به ونتوكل عليه فإنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له والصلاة والسلام على رسولنا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وبعد. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí gbogbo ọpẹ́ tọ́ sí, ọba tí gbogbo ọpẹ́ yẹ láti máa dúpẹ́ fún, ọba tó já sí wípé òun nìkan náà lọ́ba tó mọ̀ tán. Gbogbo ohun tó fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn mà nǹkan tí ò tó nǹkan báyìí náà ni. Ohun tí ò tó nǹkan yìí náà lọ́mọ èèyàn ó máa ṣe fáàrí lé lórí pé mo mọ gbá mo máa wò. Ní ìtorí pé ntọ́lọ́run fún wa yẹn náà ojú àwa lójú, àmọ́ lọ́dọ̀ ọba tó ní wa kò tó nǹkan, bó tiẹ̀ já sí pé ó pàtàkì mímọ̀ ó sì fẹ́ràn onímọ̀. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé díẹ̀ tó fún wa yẹn náà Ọlọ́run ní kó wúlò fáwùjọ, torí pé ọjọ́ ọ̀la ń bọ̀ wá táwọn èèyàn wà máa wo àwọn ọ̀rọ̀ tá à ń sọ kalẹ̀ lónìí, tí wọ́n máa rí èébú tẹ́lòmíì bú ayé, tí wọ́n máa ní mbolélé yìí ti ṣàgbákò ní ti ń ṣe lọ́wọ́ yìí. So Ọlọ́run dákun ṣíjú àánú wò wá kó ràn wá lọ́wọ́, kó já sí pé iṣẹ́ rẹ la máa jẹ́, àní jẹ́ èyí tó máa takòṣẹ́ rẹ, torí pé lónìí èyí tó pọ̀ nínú iṣẹ́ táwa mùsùlùmí ń jẹ́ ó fẹ́ ń súnmọ́ pé ní tó takòtò lọ́hùn, kọ́lọ́hùn kó dákun kó là wá ń bẹ̀. Ọba yìí náà la farati, torí pé ẹni tí yẹn lè farati bí Ọlọ́run ò sí. Àmọ́ bóun nìkan náà ni ọ̀rọ̀ rẹ̀ ló sì jà jù lọ́dọ̀ wa. Sọ̀rọ̀ Ọlọ́run yìí má jẹ́ ó kú ònú ẹ̀mí wa láíláí. La ilaha illallah Muhammad Rasulullahi sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àwa ń bẹ Ọlọ́run kó dákun kó là wá kó sì ṣọ́ wa kó ń bi ròyìnròyìn tí máa darí ẹ̀mí ẹ̀dá tí ò ní jẹ́ kó lọ síbi tọ́lọ́run sàn, tí ó máa wí nǹkan mi kọ́lọ́run kó là wá ń bẹ̀. Eléyìí náà ni ànábì Ọlọ́run tí ń jẹ́ Musa tọ́lọ́run rán sí wa, tó fi bẹ Ọlọ́run pé rabbi shrah li sadri wa yassir li amri wa ahlul uqdatan min lisani yafqahu qawli. Bí Musa ti bẹ Ọlọ́run tó ń jọ́ náà kọ́lọ́run jẹ́ kán gbọ́ òun yé, Fìráúnà náà gbọ́ yé lẹ́yìn tí ó máa fi hàn yí pé gbogbo èèyàn kọ́ ni ó gbọ́ wáyé, torí pé gbogbo èèyàn kọ́ lọ́lọ́run ọba ó gba àdúrà wa yẹn lé lórí, torí pé ẹni tó Ọlọ́run ò fẹ́ kó gbọ́ yé ń bẹ, ẹni Ọlọ́run sì ní kó gbọ́ wáyé ń bẹ. Àmọ́ yafqahu qawli Ọlọ́run jẹ́ kọ́rọ̀ wa lè bá ayé wọn. Kì í kú ṣe pé kò ní yẹ́ni tí ò yé, yóò yé, àmọ́ làákàyè Ọlọ́run ọba ó dàrú mọ́ lọ́wọ́. Gẹ́gẹ́ bá Al-Qur'ani ti ń sọ fún wa ní Suratul Baqara ní nǹkan bíi àyà keje sáyà kẹjọ yìí pé innal ladhina kafaru sawa'un alayhim a anzartahum
am lam tunzirhum la yu'minun ṣùgbọ́n àwọn tí ó bá kọ́tọ̀ Ọlọ́run tí ó kọ́tọ̀ al-Qur'ani yẹn sawa'un alayhim bákan náà lọ́rọ̀ wọn máa já sí lọ́nà méjèèjì a anzartahum am lam tunzirhum ó bá kí wọ́n nílò kó ka Qur'ani ó bá kí wọ́n nílò kó ṣe wáàsí kó mú gbogbo àwọn dalalatun wadihatun qur'aniyat kó gbogbo ẹ̀ wá la yu'minun wọn ní gbàgbọ́ kí ló fà á tí wọn fi ní gbàgbọ́ Ọlọ́run tó jóyè wa sábàbù tí wọn fi ní gbàgbọ́ ani khatama Allahu ala qulubihim torí pé Ọlọ́run ti di ọkàn wọn wa ala sam'ihim ó ti di ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ní wọbẹ̀ wa ala absarihim ghishawa Ọlọ́run ti bo ojú wọn ó ti fi nǹkan kan bò wọn ní rí ẹni tí ń sọ̀rọ̀ ní pọ̀rọ̀ Ọlọ́run ní ń sọ wọn ní gbọ́rọ̀ rẹ̀ sí pọ̀rọ̀ Ọlọ́run ní ń sọ làákàyè wọn ò sì ní gbà pọ̀rọ̀ Ọlọ́run ní ń wí wọn máa wò pé ṣèbí lágbájá ní ń sọ̀rọ̀ ẹni tọ́rọ̀ òye kò lágbọ̀ọ́yé àwọn àfa kò lágbọ̀ọ́yé ẹ̀sìn ni ó máa wí. ó ní kí ló fà á ní pé lahum adhabun adhim ìyà tó tóbi kan ti wà ńlẹ̀ dè wọ́n kọ́lọ́n kó dákun kó là wá ń bẹ̀ o kó mọ́tò wá síbẹ̀ o. náà ẹ rí i pé àwa tara bẹ́ẹ̀ atọ̀rọ̀ ìkẹ́gẹ̀ fún ẹni tọ́lọ́run fúnra rẹ̀ ti kẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtọ̀rọ̀ kẹ́gẹ̀ tí wọ́n fà nẹ́bì àwa náà fẹ́ fi gbà kẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni kọ́lọ́n dákun jẹ́ àríkẹ́ nígbà Ọlọ́run bá wa kí ànẹ́bì ẹni Ọlọ́run ọba rán sí wa ó gbé ìdìde sí wa kó máa jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé kó sì bá wa kẹ́ àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ látòkè délẹ̀ látara bẹ́ẹ̀ Maulana Sheikhuna Adam Abdullahi Al-Ilori Sheikhuna Kamaluddin Al-Hadabi wa Sheikh Yusuf Al-Ibuaji wa Sheikh Fadilatu Mustafa Zaglul Sanusi wa Sheikh Musin Edu wa Sheikh Abdulatif Amuni wa Sheikh Jirjisu Akodo àti gbogbo àwọn àfáà wa látòkè délẹ̀ tí wọ́n ti Ọlọ́run bá wa pa wọ́n pẹ̀kẹ́. bákan náà Maulana Fadilatu Sheikh Habibillah Adam Abdullahi Al-Ilori Mudirul Markaz adamallahu ayatahu lana wa athbit lana afiyatahu ya rabbal alamin Allahumma amin. tó àwa kí ẹ̀yin ọmọ ẹ̀yà wa nínú Islam bí assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. ẹ rí i pé àkọlé ọ̀rọ̀ tí a lò gbẹ̀yìn ni wípé kí ló kan àwa mùsùlùmí pẹ̀lú ọ̀rọ̀ Ànábì Ìsá torí pé àwọn èèyàn ti ń rò pé kò kàn wá kódà ẹ máa gbọ́ lẹ́nu mùsùlùmí wípé kí ló kàn wá wọ́n mọ̀ wípé Ànábì Ìsá yẹn ànábì tiwa ni. mo wá ṣe àwọn analysis bọ́lọ̀ ti dákọ̀ ẹ̀ ní lọ́nà báyìí lọ́nà 72 ọ̀nà tó gbà pé ní Ìsá ọ̀nà tó gbà pé ní Ìsá ọmọ Maryama ọ̀nà tó gbà pé ní Masaya ọ̀nà tó gbà pé ní Rasulu ọ̀nà tó gbà pé ní Nabi àwa mú gbogbo ẹ̀ wá káwọn èèyàn lè máa mọ̀ pé ó ràn sí wa ìdí tó fi ràn sí wa yẹn lọ́rọ̀ rẹ̀ fi jí àwa lógún àwọn táwọn ń rò pé òjíṣẹ́ tàwọn ni kì í ṣòjíṣẹ́ wọn torá wọn ò tẹ̀lé yẹn ló yẹ pé a padà wá mú àkọlé ọ̀rọ̀ kan wá ìyàtọ̀ láàrin ẹ̀sìn Ànábì Ìsá àti ti Pọ́ọ̀lù wọn jọra Pọ́ọ̀lù ni Christianity ń tẹ̀lé wọ́n kàn ya ókọ Ìsá tí ó máa jẹ́ táìtù kan sọ pé Christianity ìbéèrè wa ni pé tí àwọn ọmọlẹ́yìn Ìsá bá ń jẹ́ Christianity kí ni Jésù fúnra rẹ̀ ṣé òun ló tún máa jẹ́ ọmọlẹ́yìn ara rẹ̀ tí ó máa jẹ́ Christiani a sì rákọọ́lẹ̀ bí wọ́n ti pinlẹ̀ rẹ̀ pé lẹ́yìn tí ò sí mẹ́ni Nasara làwọn mùmíní tí wọ́n gbà Ànábì Ìsá gbọ́ lójú ayé ẹ̀ àwọn tí wọ́n tún wá mú ẹ̀sìn míì ló kọ́ tiẹ̀ gẹ́gẹ́ bá Al-Qur'an àdìjọ́ yà pé fa khalafa min ba'dihim khalfun ada'u salat àwọn kan ni wọ́n wá dé lẹ́yìn t'Ànábì Ìsá àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ táwọn wá dá ẹ̀sìn kámẹ́kìrún lẹ̀ ada'u salata àwọn ẹ̀yẹn wọ́n wá sọ irun nù wattaba'u sha'awati wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé gbogbo nta ń pè ní yòròyòrò ayé gbogbo nǹkan ayé wọ́n wá sọ ẹ̀sìn yẹn wípé àwọn náà máa sọ wọ́n á ní Christianity is not a religion it's just a way of life táwọn náà máa jẹ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ so ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ ń ta fẹ́ lọ lónìí ni wípé nígbà wo la Ànábì Ìsá ó padà dé mata yarji'u Ìsá ibn Maryam alayhi salam
nígbà wo ni Ìsá máa dé aw mata yanzilu Ìsá ibn Maryam tàbí nígbà wo ni Ìsá ọmọ Maryam ó sọ̀kalẹ̀ tó bá dé kí ló fẹ́ wá ṣe wọ́n ní tó fẹ́ wá ṣe ni àwọn kan ní sayatazawwaj yóò padà wá fẹ́yàwó wa yuladu lahu wọ́n ó sì bímọ fún àwọn wà níbẹ̀ ní ìsìn pé ta ni ó bímọ fún gẹ́gẹ́ bí wọ́n ti máa ń béèrè pé kí ló kọ́ ọmọ àti ìyàwó rẹ̀ tó yẹ kó bímọ kó tó kúrò láyé bó tiẹ̀ já sí pé ọ̀tọ̀ ní tí Islam ń sọ fáwa ó rí i pé nínú dìbéètì kan tí ẹrú Ọlọ́run kan ṣe pẹ̀lú àfáwà Labaika the Christ àmì Ọlọ́run nínú ayé táyé ò sì fẹ́ gbà wípé àmì Ọlọ́run ni kìí ṣe pé wọ́n àmà pámi Ọlọ́run o wọ́n mọ̀ pámi Ọlọ́run ni àmọ́ wọ́n fẹ́ dìnáyìn àmì ara rẹ̀ nítorí bọ́lọ́run ti gbé kalẹ̀ èèyàn ò sì ní dìnáyìn àmì Ọlọ́run kó mọ́ bọ́lọ́run ọba rẹ̀ bí ó ti bá lọ́nà tó Ọlọ́run ọba ò ní gbà yẹ̀ wò rárá torí pé ó ń dìnáyìn àmì Ọlọ́run ẹni yẹn wá ń bi wá léèrè wípé ń bo láti rí Ìsá tó wà nù Kùránì ṣebí Yàsúhù la pé tó ń pè ní Yèṣúà ìbéèrè yẹn ó ń júwe pé irú àfáàwà Làbáíkà wọ́n fira wọn sáyé ara wọn irú ẹni tí mọ̀ rẹ̀ kéré yẹn kọ́ ni irú wọn gbọ́dọ̀ máa bá ṣe debate nínú ayé very embarrassing kí ló fẹ́ jẹ́ àǹfààní pé Adégúnwà tírẹ́nì ọmọ tí ó máa lọ bí 17 gbogbo ẹni tó bá wá pò ń fẹ́ ṣe debate kọ́ Adégúnwà ti kọjá ẹni tí ó máa ṣe debate pẹ̀lú tajátẹran níbi ibi gẹrẹjẹ ni wọ́n máa bá gbà èèyàn máa ń yan mọ́ tì wọ́n ni tó o bá ti wá rí ọmọ yẹn dá ṣẹ̀ṣẹ̀ wá kọjú tì mí kò sí inú rẹ̀ mọ́ o Labaika the Christ iyì kankan ò sí nínú pé èmi àtàwọn Adétòrò Adétọ̀nà kan ń ṣe dìbéètì kan tí wọ́n ní rí nǹkan kan mú wá kọjá pé wọ́n wá máa àtáàkì personality ẹni tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ yẹn tẹ́ni yóò máa rò pé tóun bá ti ń bú Islam yóò máa dùn wá wàláàlì àgbọ́yé wa ti kọjá bẹ́ẹ̀ irú ẹni tí ń sọ wípé níbo ni Kùránì ti rí Ìsá ó ń fi hàn pé àìmọ̀kan yẹn jìdò tí ó mọ̀ pé nínú èdè Àràmíyà tó déjà abínibí ìyá Ìsá tó ń súnmọ́ Àràbíyà Ìsá yẹn ní jẹ́ ń bẹ̀ àwọn ẹni yìí wọ́n mọ̀ Bíbélì wọ́n mọ̀ Al-Qur'an wọ́n á máa láwọn ń challenge Adégúnwà ó sì máa gbá wọlé níbi tí progress wà táwọn ọmọ wà like 17 malfakhr ó fi hàn pé àtírẹ́nì ọmọ nìyẹn tá a bá tírẹ́nì àwọn ọmọ yẹn ẹ jẹ́ á máa tú wọn lẹ́tì wọn tó o bá ti wá rí eléyìí dá wá fèsì èmi gbà náà kò ní máa jásí pé nìkan kan máa wá yóò wá máa sọ̀rọ̀ tí ò sí sọ́gà pátápátá ọ̀gá pátápátá ó rí i pé ìṣesí aláìmọ̀kan ni kó máa nọwọ́ sọ̀gà pátápátá póun lòun ó bá ṣe debate ṣé debate ló fẹ́ ṣe kò sí wàhálà progress ọ̀ ìwọ lágbájá ìwọ tàmẹ̀dó yá bismillah àwọn tírú Adégúnwà lè máa ṣe debate àwọn Adébóyè àwọn Oyèdépò láàyè ibẹ̀ yẹn ustaasu ẹ tún bẹ̀ ṣe o ẹ má rí dínkù ara yín mọ́ o ẹ ń gẹ́ra yín kéré o ẹ ń gẹ́ra yín kéré o àwọn tí wọn ò wá tó nǹkan kan nínú ayé níbi ẹ̀kọ́ wọn á máa sọ̀rọ̀ tí ò dá yóò máa lo afẹníwì yẹn tóun bá ti fèsì àwọn ọmọ kékeré tí wọ́n fojú ẹ̀ gbólẹ̀ yóò mọ̀ pé Jamiu na bàbá yóò mọ̀ pé Jamiu na bàbá so èmi dẹ̀ rò pé Ọlọ́run ó jẹ́ ká tún ṣe lè wọ ọbẹ̀ kọ́lọ́run kó ṣíjú àánú wa torí àwọn ẹni yìí wọ́n mọ nǹkan kan ẹ ò bá yẹn fẹ́ dojú Bíbélì rú nǹkan ń sọ nípa àlàálàm àgbà ayé ò ní gbà wọ́n dẹ̀ fẹ́ sọ ọ́ di ààyè
èèyàn bíi mẹ́ta wà máa pè wọlé ẹ ní lórí wọn a máa takù wọn máa sọ̀rọ̀ míì ọ̀rọ̀ tí ò lórí ọ̀rọ̀ tí ò nídìí wọn wà ará àsìkò àwọn èèyàn láre ọlọ́wọ́n bá wa tún bẹ̀ ṣe ẹ rí i pé àkọlé tẹ́lẹ̀ yìí ní pé ńgbà wo la Nábì Ìsá ó padà wá nígbà wo ni ó dé lára tí wọ́n ní yóò wá ṣe láyé náà ni wípé ó fẹ́ wá bímọ ó sì fẹ́ wá fẹ́yàwó ṣáà Nábì gan wí bẹ́ẹ̀ torí pé ó yà mí lẹ́nu ń jò ní tí baba wa Mudirul Markaz hadamallahu hayatahu tí wọ́n sọ pé Nábì Ìsá bímọ mo rọ́ ọmọ kan ẹlẹ́nu bíi fùrọ̀ adìyẹ báyìí lòun náà wá lọ bẹ̀rẹ̀ program pé Jésù ń bọ̀ yóò fẹ́yàwó yóò bímọ àfáà tó kọ́ ọ ní kéwú gan wọn bí i dá kó sọ́rú ẹ̀ sí Mudirul Markaz yóò wá máa dá ọgbọ́n bí ìgbà tó jásí pé kì í ṣe bàbá yẹn lòun ń ta sí bóun lóòótọ́ ọ̀rọ̀ kan lẹ́nu àfáà rẹ̀ èmi mọ̀ kò gbọ́dọ̀ èmi gan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ káfáà tiẹ̀ kó lóun fẹ́ máa dá ọ̀rọ̀ yẹn ká máa ní Mudirul Markaz bọ ọlọ́mọdé àbí ọmọ àlè lọ́mọ láwọn táwọn náà ń pe àwọn tó yẹ pé àwọn Furu'u al-Markazi ni wọ́n Furu'u al-Markaziyya ni wọ́n táwọn náà ń wù tẹ́ máa rí àpẹẹrẹ ọmọ àlè lára wọn tí ẹ bá ṣàpẹẹrẹ ọmọ àlè bàbá rẹ àti bàbá ẹnìkan ń jà wọ́n jẹ jọjọ́ orí òwò abọ́ ta ló kọ́ bàbá rẹ òun bú ẹgbẹ́ bàbá rẹ ìyíhun ti júwe bí bàbá rẹ ṣe rí bí bàbá rẹ ò dá àfa àgbà méjì tí wọ́n jọ bẹ̀rẹ̀ ayé ọjọ́ orí wọn dọ́gba wọ́n rí bákan náà wọ́n ti mọra wọn kán tó bí wa wọ́n ti ń ṣe kán tó bí wa wọ́n ọ̀rọ̀ á ṣe bí ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n ti ìbí ńgbà tán bẹ̀rẹ̀ ayé wọ́n wá ń bọ́ ta bí ìgbà tó já sí pé àfa ẹgbẹ́ bàbá wọn yẹn bí ẹgbẹ́ wọn ni wọ́n wá ń lo afẹnúwe bàbá wọn ta ni ọ̀gá bàbá wọn lọ́rọ̀ wọn ó ti ń júwe bí bàbá àtọmọ ti rí pé they are very rough together. ẹgbẹ́ bàbá mi nísìn kóhun àti bàbá mi máa sọ̀rọ̀ láàrin ara wọn ṣe bó yẹ kémi pé bàbá mi lábẹ́lé kí n bá a sọ̀rọ̀ pé ẹ ṣe sùúrù kìí ṣe pé mi lè mí wàá tí wọ́n máa mọ̀ pé àgọ̀ làwọn ọmọ rẹ̀ kò rọ́mọ yè ṣé lè láàmú ṣe ní Islam kọ́lọ́n kó là wá ń bẹ̀ kó tún wá ṣe ń bẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni gbogbo ẹni tọ́lọ̀ ń bá ní kíbẹ̀ bá kó bá wí kó lọ́ọ́ máa tún bẹ̀ ṣe ẹni tí ó bá sì bínú kó bínú wàhálà ilé ayé ẹnu mi ló ń jẹ tẹ́ fún mi mi ò sì ní ọlá mi ò sì sí lọ́wọ́ yín ẹ̀mí gígùn mi ò sí lọ́wọ́ yín ọwọ́ Ọlọ́run lọ́ba tó wà. náà àwa ń béèrè pé nígbà wo la Nábì Ìsá ó dé wọ́n ní yóò dé nìkan gùngbà wọ́n wá ń retí rẹ̀ wọ́n ń retí ẹ̀ táwọn Vatican náà fi padà wá bọ́ síta pé Jesus is no more coming back torí pé àwọn ó rí i pé àwọn Yahudi ìrònú tí wọ́n gbé wá sínú Islam la fi ń ṣe Islam kì í ṣe Al-Qur'an ló fi já sí pé ọ̀pọ̀ àwọn tí wọ́n ń pera wọn ní Salafiyya lónìí tá a bá bẹ̀rẹ̀ sí ní tu ó rí i pé Salafiyyatun ka'annaha dinun jadidatun wàá rí i pé iṣẹ́ lòun náà dàbí ẹ̀sìn tuntun bí ìgbà tí wọ́n dá Kristẹni lẹ̀ lẹ́yìn Nasara gbogbo attributes tó bá Yehudi lọ ló mẹ́rin lára wọn mo yìí ń bọ̀ lórí tọ́pìkì yẹn náà wọ́n ó rí i pé àwọn làwọn lọ́lá jù bí Yahudi ti máa rí rẹ̀ wọ́n ó rí pé Ọlọ́run ò ní gbẹ̀sìn ẹlòmíì bí Yahudi ti máa rí rẹ̀ wọ́n ó rí pé àwọn nìkan làwọn wà l'Áljannà bí Yahudi ti máa rí rẹ̀ wọ́n ó rí pé àwọn nìkan Ọlọ́run ó dáríjì bí Yahudi ti máa rí rẹ̀ gbogbo àwọn bọ́lọ̀ tí máa ròyìn Yahudi náà Al-Qur'an lẹ́ẹ̀bá ròyìn yẹn náà lára wọn ní rí ẹnìkan àfàwọn nìkan laysati nasara ala shay lẹ́ẹ̀mọ̀ rí lọ́dọ̀ àwọn náà pé gbogbo mùsùlùmí tó kù tí ò bá jọyìn àwọn kò lè jẹ́ mùsùlùmí al-firqatu an-najiyah àwọn nìkan náà ni wàláàlì intal Qur'ani ń sọ ọ̀tọ̀ bọ̀ ìrònú Yahudi yẹn náà ló wà lọ́dọ̀ àwọn tẹ́ẹ̀mọ̀ fi mọ̀ pé ka'annaha dinun jadidatun kal-masihiyya bí ìgbà tí Christianity náà tó kírẹ́tì ẹ̀yìn tí ó máa sọ pé ẹnikẹ́ni tí ò bá ti lè gbà Jésù Kristi ní olùgbàlà kò lè ríjọba ọ̀run bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹnìkan ò ní sọ pé ẹni tí ò bá ti gbà fún Nabi Muhammad tó ò bá ti gbà fún Ọlọ́run lára Nabi ni tó rárá Nabi nìkan kọ́ lèyàn lè ti gbà fún Ọlọ́run ó lè gbà lára Isa ó lè gbà lára Musa kó ṣáà ti lọ pẹ̀lú ti Muhammad
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون اللهم اجعلنا منهم. ولا النبي عيسى padà bọ̀ wá wọ́n ní kí ló fà ní wípé níjọ́ t'Ọlọ́run bá dá Ànábì Mùsá àdéhùn t'Ọlọ́run bá ṣe kalẹ̀ sínú alukur'ani ní wípé yukallimu nasa fil mahadi wa kahala wọ́n ní yóò sọ̀rọ̀ lórí ìtẹ́ yóò tún sọ̀rọ̀ tó bá dàgbà wọ́n wá ní ó ti sọ̀rọ̀ nígbà tó wà lórí ìtẹ́ àmọ́ kò tí ì sọ̀rọ̀ ní kahal ibẹ̀ yẹn ni wàhálà ti dé torí pé àwọn tó wá gba ìsìláàmù lọ́dọ̀ wa yìí wọ́n wá da ìsìláàmù yẹn rú mọ́ wa lọ́wọ́ wọ́n kẹ́kọ̀ọ́ ìsìláàmù ẹ̀kọ́ táwọn ń gbé bọ̀ làwọn gbé láwa lọ́wọ́ làwa bá gbà lọ́dọ̀ wọn ẹ̀kọ́ tí wọ́n ń gbé bọ̀ lọ́dọ̀ àwa ni wọ́n gbélé wa lọ́wọ́ làwa bá gbà á torí pé a rí wọn gẹ́gẹ́ bí ọlọ́làjú a sì rí wọn lẹ́nu tó ní mímọ̀ ló fi já sí pé ní àwọn wa máa sọ ní sọ wípé méjìlá dé wọn Ọlọ́run pé yukallimu nasa fil mahadi wa kahala pé nígbà t'Ọlọ́run bá dá ẹni Ọlọ́run dá yẹn o yóò sọ̀rọ̀ lórí ìtẹ́ nígbà wo bá tún wá dàgbà tán wọ́n ní yóò bá àwọn èèyàn sọ̀rọ̀ tábà wá wo gbólóhùn yìí pé yukallimu Isa alayhi salamu fil mahdi wa kahala ìbéèrè yẹ ká bira wa léèrè pé ìjẹ́ Musa báwọn èèyàn sọ̀rọ̀ lọ́mọdé àti ńgbò dàgbà ṣe wọn pé béèrè ni alukurani ni ó wàá dáhùn ẹ̀ so já lọ sínú suratu Ali Imran aya 45 Quran 4 kọ́lé yìí masha Allah ọlọ́run bá ń sọ nínú alukurani yìí pé a'udhu billahi minash shaitanir rajim idh qalatil malaikatu ya Maryam إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيئا في الدنيا والآخرة ومن المقربين ọlọ́run ròyìn báwo la Ànábì Ìsá ó ti rí nínú ayé ó ní qalatil malaika àwọn màláíkà ń sọ fún Ànábì ìyá wa Maryam wípé ya Maryam ìrẹ Maryam inna Allaha yubashiruki ọlọ́run bá ń fún ọ nírò bí kalimatihi minhu pẹ̀lú àṣẹ tí ó wà látọ̀dọ̀ rẹ̀ ni wọ́n fi máa ń sọ pé ọ̀rọ̀ ọlọ́run ló ní ọ̀rọ̀ àṣẹ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọ̀rọ̀ lọ́lọ́run sì máa ń sọ tí ó bá ṣe nǹkan ló fi ní innama amruhu idha arada shay'an an yakula lahu kun fayakun tọ́lọ́ bá fẹ́ yẹ kó sọ̀rọ̀ pé kún kí nǹkan yẹn rí bẹ́ẹ̀ kó sì máa rí bẹ́ẹ̀ nítorí pé lọ́rọ̀ nù àṣẹ lọ́ba mi máa pa ọba mi ò ní processing ìmọ̀ pàṣẹ ni ló ṣe sọ pé inna mathala Isa inda Allahi ka mathali Adam khalaqahu min turabin thumma qala lahu kun fayakun ó kàn pé ó iyẹ̀pẹ̀ náà ni wọ́n gbájọ báyìí ó sì ní kó máa dèèyàn ó sì dèèyàn náà ó wà ní ismuhul Masih ó kọ rẹ̀ ó máa jẹ́ Mẹ́sáyà àwọn máa pè lẹ́ni àmì ẹni òróró yẹn pé ẹni táṣẹ Ọlọ́run ń bẹ lára ẹ̀ Ìsá bùnú Màríyámà Ìsá ọmọ Màríyámà wajihan fi dunya wal akhirah yóò gba yìí láyé àti lọ́run yóò níyì láyé yóò gba yìí lọ́run wa minal muqarrabina yóò sì wà nínú àwọn tí wọ́n jẹ́ olùsúnmọ́ Ọlọ́run ìyẹn fi hàn pé àwọn olùsúnmọ́ Ọlọ́run pọ̀ ìyẹn lẹ́ ń pè láyànfẹ́ náà tó bá wá lọ sínú suratu Ali Imran aya 46 bá máa wí síbẹ̀ ó ní wa yukallimu ọ̀gbẹ́ 45 ni mo wí hùn ó ní wa yukallimu nasa yóò máa báwọn ènìyàn sọ̀rọ̀ fil mahadi nígbà tí wọ́n bá bí sórí ìtẹ́ wa ka'alan àti ńgbà ó bá dàgbà wa mina salihina yóò sì máa wà nínú àwọn èèyàn rẹ̀ taba ń ṣàtáyà ní ìsìn pé attahiyatu lillah as-salawatu wa tayyiba assalamu ala nabiyyi wa rahmatullah wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi as-salihin Ìsá pẹ̀lú àwọn tá ń ṣàdúrà fún
wa mina salihin yóò sì wà nínú àwọn èèyàn rẹ̀. Ìbéèrè wa ni wípé ma'ana al-mahdi wa ka'al, kí ni túmọ̀ ìtẹ́, kí ni túmọ̀ al-kahal tá a máa ń dojú ẹrú fáwọn èèyàn táwọn èèyàn ò kì í mọ̀. ó rí i pé amma qawluhu ka'alan tábà gbólóhùn káàlù yẹn fa innahu wa muhtakiman fawqa al-guluma, nígbà tó bá dọ̀dọ̀ ò gbọ́ ọ̀dọ́ nígbà èèyàn bá wà lọ́dọ̀ ẹgbẹ́ muhtakiman fawqa al-guluma, nígbà tí èèyàn bá fẹ́ wà lókè ọ̀dọ́, tí èèyàn bá dọ̀dọ̀ tó fẹ́ kọjá ọ̀dọ́ ni wọ́n máa ń pè ní guluma. nínú èdè lábá tó bá ní gulamu bayna al-guluma wal-gulumiyya wal-gulamiyya, ìtumọ̀ rẹ̀ ni wípé ọ̀dọ́ láàrin àwọn ọ̀dọ́, wal-gulumiyya wal-gulamiyya. guluma yẹn bí ìgbà tá a bá ní atufula watufuliyya, ìyẹn ló wàdúnà sheikhuka, kìí ṣe pé ó máa darúgbó. ó gbọ́ muhtakiman fawqa al-guluma ni láàrin pé ó dọ̀dọ̀ ó fẹ́ yọrí kúrò lọ́dọ̀. yuqalu minhu làwọn onílárúbáwá fi máa ń sọ pé rajulun kahalun wa mura'atun kahalatun, kama qala ar-rajisu huwa azafiru al-faqimi ó ní wala a'udu ba'daha kariyan umarisul kahalata was-sabiyya. so kí ni túmọ̀ kahal? káàlù kì í ṣarúgbó, ló fi já sí pé wọ́n ń jẹ́ kó máa yé wa wípé jihadul marihi fi sigarin wa ka'alin sọfírun la yushabihu sọfírun. jihadul mari, ìgbìyànjú tó mẹ́yàn bá ṣe fi sigarin nígbà tó wà lọ́mọ kéékèèké, wa ka'alin àti nígbà tó bá bọ́ sọ́dọ̀, sọfírun fèrè kẹ́ni la yushabihu sọfírun tá a lè fi fèrè kankan wé. àwọn èèyàn wa máa tu pé ńgbà tó bá dàgbà kó lọ́dọ̀ tó darúgbó, arúgbó tí ń bọ̀ wá bímọ kí lọ́mọ ó ṣe fún. so umarisul kahalata wa sọ̀bíyá, sọ̀bíyù nígbà tí yẹn wà lọ́mọ kéékèèké, kahalatu nígbà tí yẹn bọ́ sọ́dọ̀ tó fẹ́ kú ń bẹ̀. eléyìí tí mo sọ yìí tí yẹn bá lọ ka tírà tá ń pè ní alijamhara volume 3, mi ò ní ìdí àti sọ pé jù ó wà ń bẹ̀. al-mukhassas ó bá ń bẹ̀, amali al-ghali ó bá ń bẹ̀, àti tírà tá ń pè ní asumt ó bá ń bẹ̀. tírà èdè ni ìyẹn ń jẹ́ sẹ́ríù adabil katibi libnu sayyidi lọ́wọ́ yẹn náà, lọ́wọ́ jawaliki, kódà al-lisan ó wà ń bẹ̀. sòyẹ́ wà qad fa'ala dhalika Isa alayhi salam, anabi Isa ti sọ̀rọ̀ lọ́mọdé, ó ti sọ̀rọ̀ ní kahal táwọn èèyàn ń retí pé yóò padà wá dé yẹn. jẹ́ kálukùránì sọ̀rọ̀ fún wa. kalamuhu fil mahd, ọ̀rọ̀ tó sọ nígbà tó wà lórí ìtẹ́, já lọ sínú suratu Maryam Quran 19 verse 31. ọlọ́ni idh qala inni abdullahi, nígbà tó ń sọ wípé èmi ni ẹrú ọlọ́run, ẹ̀dá ọlọ́run, atani alikitaba, wọ́n fún mi ní mẹ́tírà, ọlọ́run fún mi ní mẹ́tírà, wa ja'alani nabiyya, ó sì ṣe mí lánàbí. wọ́n ló gbọ́dọ̀ wá dọmọ 40 ọdún kó tó dà nẹ́bì, wọ́n ti sí tọ́ dà nẹ́bì níjọ́ tán bí. kò sí àkọọ́lẹ̀ kan tó sọ fún wa pé èèyàn gbọ́dọ̀ d40 ọdún kó tó dà nẹ́bì ọlọ́run. torá nẹ́bì Yusufu alayhi salam bóyá ló jọ ọmọ ọdún 12 sọmọ ọdún 9 tó dà nẹ́bì ọlọ́run. tá a bá ka súrátù Yusuf bí àyà 15 bẹ́ẹ̀ ó rí i pé mo mú wa jẹ́ n sáré yẹ̀ wò, torí njọ́ mi alukur'ani kò wọ àwa mùsùlùmí létí mọ́. tó bá wo súrátù Yusuf bí àyà 15, Yusuf ò pógójì ọdún kó tó dà nẹ́bì ọlọ́run, bí àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ibẹ̀ náà ni.
ó ní aya 15 ní suratu Yusuf ó ní falamma dhahabu bihi nígbà táwọn ẹ̀gbọ́n rẹ̀ mú un lọ kó lákàtà bàbá rẹ̀ wa ajma'u ala an yaj'aluhu fi ghayabatil jubbi tí wọ́n pawọ́pọ̀ láti jù ú sínú kànga wa awhayna ilayhi làwọn Ọlọ́run fún ní wáyé so ti pọ́ mọ́ 40 ọdún gbà náà ìrònú àwọn àfa torí pé wọ́n rí pé ń gbà nábì fẹ́ dà nábì Ọlọ́run 40 ọdún lòún bẹ̀rẹ̀ làwọn bá sọ ní gbogbo ẹni tí ó bá dà nábì gbọ́dọ̀ jẹ́ 40 ọdún awhayna ilayhi ibẹ̀ yẹn láti fún ní wáyé láti sọ́dà nábì Ọlọ́run wípé latunabi annahum bi amrihim hadha sórí tí wọ́n ń ṣe fún wọn lọ́wọ́ yìí ó padà ṣàlàyé rẹ̀ fún wọn wahum la yash'urun níjọ́ tí wọ́n ní mọ̀ pé wọ́n ló ń sọ̀rọ̀ ó dà nábì Ọlọ́run ẹni tó dà nábì Ọlọ́run tó ní wàjá wọ́n gbé e sínú ẹrù ẹni tí wọ́n dì mẹ́rù báwo lọ́jọ́ orí ó ti rí níjọ́ tí wọ́n bí ànábì Isa alayhi salam lòun ti bẹ̀rẹ̀ nùbúwà àwọn kan wọ́n bí nùbúwà mọ́ wọn lára ni bí ànábì Yahya òun wà nú àwọn ìyá rẹ̀ tó ti ń jà ànábì Ọlọ́run àwọn kan gbéjà ànábì Ọlọ́run wáyé láti inú ìyá àwọn kan ń jọ́ tá a bí wọn ni wọ́n pọ̀ sí wọn lára àwọn kan nígbà tí wọ́n yà pé ànábì Yusuf nísìn òun ò tiẹ̀ tí ì dọ̀dọ̀ ọmọdé ló wà tó ti dà ànábì kò sákọọ́lẹ̀ kan tó sọ wípé ànábì Ọlọ́run kan tí ó bá dà ànábì Ọlọ́run yóò pógójì ọdún láàrin irọ́ tí wọ́n gbélé wa lórí inú ok tábà bíra wa lé ànábì Isa yìí níjọ́ tí wọ́n bí ló ti ní wájà àlà ní nàbí yan wọ́n ti ṣe mí lánàbì kìí ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ dà nàbì innahu nabiyyun qabla an yulada ànábì nìkan tó bí ó pẹ̀lẹ́ni tí wọ́n bí ìjà nàbì mọ́ lára kìí ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ wá dá ló fi ní àtàníyàl kìtàbà wọ́n fún mi nímọ̀ rẹ̀ láti inú ìyá mi ni wájà àlà ní nàbí yan wọ́n ti ṣe mí lánàbì láti inú ìyá mi wàjàálàní mubarakan wọ́n ti ṣe mí lọ́mọ oníbùkún láti inú ìyá mi ni àìsùnmọ̀ kùntù gbogbo ibi tí n bá dé mubaraku ni. wọ́n àwòsàn níbi sọ̀láti wà zakati wọ́n ti pa mí láṣẹ ẹ̀rùn láti inú ìyá mi wọ́n ti pa mí láṣẹ sàká láti inú ìyá mi bá a ti fẹ́ hùwà láyé Ọlọ́run ti parí ẹ̀ láti inú ìyá mi mẹ́dùn tó àyà ni o lódiwọ̀n tí n bá wà láyé mi ò ní ṣe nǹkan mi yàtọ̀ síṣẹ́ Ọlọ́run tí mo fẹ́ jẹ́ o ma dumtu hayyan kó tó wá sọ yìí pé salamun alayya àlàáfíà Ọlọ́run ó máa bá mi o ìyá ó máa wùlí títún njọ́ tí wọ́n ti bí mi aburú ò ní ṣe mí torí pé ìyá rẹ̀ ti tọrọ lọ́dọ̀ Ọlọ́run ìyá rẹ̀ pé mo fi ọ́ ṣọ́ wa dhurriyyataha mina shaytanir rajim aburú ò gbọ́dọ̀ kàn wọ́n ìkà ò gbọ́dọ̀ rí tí wọ́n ṣe ìyí ń ló bi pé salamun alayya àlàáfíà Ọlọ́run ó máa jẹ́ tèmi ni màá fi lo ayé mi lọ́jọ́ tí wọ́n ti bí mi wa yawma àtọjọ́ tí wọ́n ṣe kíni o tí màá kú wa yawma amutu ọjọ́ tí màá kú òun gan sọ pé òun ó kú bẹ́yìn tí ń wá ní kò kú bóyá àdéhùn yẹn Ọlọ́run ọba yẹn ní òṣẹ́ wa yawma amutu lọ́jọ́ tí màá kú wa yawma ub'athu hayyan àtọjọ́ tí wọ́n tún padà wá gbé mi dìde lọ́run pẹ̀lú àwọn tí wọ́n bá gbé dìde. àwọn àfa wa ń gbà ronú Yehudi ronú Nasara wọn sọ di Islam tọ́lọ̀ ń bá wa fẹ́ nìkan lóye àti ìmọ̀ láti ṣàlàyé wọ́n máa béèrè pé ń bo nímọ̀ rẹ ti wá ṣé wọ́n nímọ̀ táwọn tàná ni kò sẹ́ni ó wí bẹ́ẹ̀. àwọn tàná yẹn náà wọ́n gbà wá yí lọ́dọ̀ Ọlọ́run òye lọ́lọ́run bù wọ́n àtàdábùrù lọ́lọ́run ọba ń béèrè liyatadabbaru ayati ẹ wòye sáwọn ọ̀rọ̀ àwọn ìkímọ̀ Ọlọ́run nínú al-Qur'an waliyatadhakkara ulul albab káwọn tó bá nílò akáyè yẹn káwọn lè bá a máa mú nǹkan jáde pé yín báyìí Ọlọ́run ọba ń sọ. bí làákàyè tiẹ̀ bá kéré láti ronú sí al-Qur'an tẹlomi lè má kéré bẹ́ẹ̀ ìwọ ni wọ́n fẹ́ gbọ́ làákàyè tàwọn àfa ẹlòmí Ọlọ́run ọba ń rọ nǹkan sí lọ́pọlọ ìwọ ló ní rí àmì yẹn lára ẹ̀ mọ àwọn adégún wà tí ń bá ń sọ̀rọ̀ bíbélì òórò ó mọ̀ wípé ìlàhíyà ni wàhábíyà ni ẹ̀bùn ní látọ̀dọ̀ ọba tó ní ó kọjá ntí àwọn tó ń bá fa gan mọ̀
bó bá ti ń wí ẹlòmíì ò ní tẹ́tí sọ̀rọ̀ tá à ń wí ẹni tí ń wí ni ó máa wò kò ṣáà mọ kéwú tó ṣe kè lágbájá kò ṣáà rí dókítà kan jò ní tó ń ba yé àwọn èèyàn jẹ tó níwọ̀n gbẹdọ̀ rẹ̀ ran léyà fún bàbá wọn. pé tó o bá ní owó lọ́wọ́ tí bàbá rẹ̀ ò bá lówó ọ̀rọ̀ pé ó lọ pẹran léyà fún bàbá rẹ̀ lọ pẹran tiẹ̀ ni kó o má mú délé wọn bẹ́ẹ̀yàn bá dánrú ẹ̀ kò ní ọlọ́run ò ní gbàrún ẹ̀. bàbá yẹn pé níjọ́ tí wọ́n wà ń kékeré kínú ẹ̀yin má bàjẹ́ ní ó fi lọ rẹran yóò dá owó jọ bàbá mi ó mọ gbàjọ ẹran nítorí káwọn ọmọ rẹ̀ má lè wò ta lọ́jọ́ ọdún wèrè ọmọ wa dàgbà tán wèrè kan náà wá ń sọ fún wọn náà wípé má rẹran fún bàbá yẹn tiẹ̀ ni kó o má múlẹ̀ ọlẹ́ ẹ̀ àyà Kùránì wo ló sọ bẹ́ẹ̀ alọ́lọ́ ní wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana ṣe dáadáa sí bàbá rẹ àti ìyá rẹ nínú tó lè fi ṣe dáadáa náà ni pé rẹ́ẹ̀rán fún wọn kódà tí wò bá nípa anishukuru li wal walidayka ilayyal masir máa dúpẹ́ lọ́dọ̀ èmi dúpẹ́ lọ́dọ̀ bàbá rẹ ṣé yóò lè fẹ́ràn léyà dúpẹ́ lọ́dọ̀ bàbá ẹ̀ ni. wọ́n l'Abubakar àti Umaru níjọ́ mi àwọn ò ní pẹ́ràn gẹ́gẹ́ bá díìsì ṣe sọ nítorí káwọn ọmọ wọn má lè sọ di túláàsì lé wọn lórí ọmọ àlè ni ẹ tó o bá pẹran tí bàbá rẹ ò bá pa wọn wá ní kó o má mú lọ lé wọn ìwọ pa ń lé tiẹ̀ ayé wà mẹ́rin irú ọmọ wo ni wọ́n wá yá Ọlọ́run tún ní kú rabbi rahamuhuma kama rabbayani sagira wakhfid lahuma janaha dhulli minar rahma rẹ gbogbo ń tó nílẹ̀ ní kó o fi ṣàánú wọn àfa kan ní kó o má pẹran fún wọn torí òun ò rí bàbá tọ́ irú ẹni yẹn ò lè ní bàbá tí ó máa tọ́ kó wá jẹ́ kí bàbá yẹn ráre nu ayé kó má pẹran kó ń pẹran ìjọ tí wọn náà bá wá dàgbà ó ti sọ fáwọn ọmọ rẹ kán má láàánú ẹ kán lọ mọ pẹran lé wọn kán má wálé ẹ ọmọ àlè ló lè dánrú ẹ wò tí bàbá yẹn bá wá tara bẹ́ẹ̀ tó bínú tó gàn kan lé ẹ lórí tó ní kórí bínú Ọlọ́run tẹ̀sí ńlá nàbì sọ pé sukhtullah fi sukhtil walidayn ìbínú Ọlọ́run ń bẹ lára ìbínú òbí ìyọ́nú Ọlọ́run sì ń bẹ lára ìyọ́nú wọn ẹ máa kọ́ wọn ní tọ́lọ́run ò sọ ẹ máa da irú gbogbo ń tẹ ṣáàfẹ́ ṣe ni pé ká má da sáwọn tó bí wa ibì kan lèyàn lè ti jà wọn níyàn wa in jahadaka ala an tushrika bima laysa laka bi ilmu tó bá ní mú nǹkan mi mọ́ lọ́hùn tó bá rẹ̀ náà tó bá ní kó mú wa mú lọ fún wọn tó bá mú lọ ó dáràn àfa tí ó máa ń pa fàtúwá tí ó máa páàsì fàtúwá ṣé túláàsì ni ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ìsá Ọlọ́run ti ṣẹ́ lànàbí láti inú ìyá kò sẹ́ẹ̀rì kan tó lànàbí Ọlọ́run ó gbọ́dọ̀ dógójì ọdún kó tó dànàbí. Ìsá sọ̀rọ̀ lórí ìtẹ́ ó jọ clear sí wa tá a bá wo suratu Maryam Quran 19 verse 31 wípé àtàní alkitaba waja'alani nabiyyan waja'alani mubarakan aythuma kuntu awsani bis-salati waz-zakati ma dumtu hayya wa barran bi walidati ó sì ṣe mí lọ́mọ rere sí ìyá mi torí bẹ́ẹ̀ kò lè jájúmọ́ yẹ ara àwọn ọkọ̀ tí wọ́n ń kọnu walam yakun walam yaj'alni jabbara kò ṣe mí lọ́mọ tí ó máa da irú ọmọ pánlé salamun alayya alálàáfíà Ọlọ́run yóò máa jẹ́ tèmi yawma wulidtu wa yawma àti lọ́jọ́ tí màá kú ó gbà pé wọ́n kú kì í ṣe pé wọ́n pa wa yawma ub'athu hayyan àtọjọ́ tí wọ́n gbé mi dìde lọ́run fil akhirah àti rìpó clear yìí pé innahu kallama an-nasa fil mahad ó sọ̀rọ̀ lórí ìtẹ́ ìbéèrè wa ni pé ìjọ ó sọ̀rọ̀ ní kahal ṣó sọ̀rọ̀ ní kahal wá jẹ́ àjọ lọ sínú al-Qur'an ọ̀rọ̀ tí wọ́n ní ó yóò padà wá sọ ní káàlù ó ti sọ bá mi lọ sínú suratu Maryam aya 19 verse 36 Quran 19 verse 36 ọlọ́ni wa inna Allaha rabbi wa rabbukum anabi Isa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbà ó dàgbà nígbà ó wà ní káàlù ó ní wa inna Allaha rabbi wa rabbukum wa inna Allaha rabbi wa rabbukum ṣòro Ọlọ́run ọba mi Ọlọ́run ọba yín fa'buduhu òun ni ẹ máa sìn ẹ dákun gbà wo ló ṣe sórí ìtẹ́ ló ṣe lè nígbà ó di káàlù yẹn ló bẹ̀rẹ̀ iṣẹ́ Ọlọ́run ara arọ́ tá ń pa fún wa ni pé Ànábì Ìsá kú ní age of 32 ń bọ̀ lè rí ẹ wà ẹnìkan ò mọ ọjọ́ orí Ìsá ń gbà òkú kó wá ń gẹ̀ẹ́sì ni pẹ̀lú làákàyè
wọ́n wá dín ọjọ́ orí rẹ̀ kù kó 40 wọ́n gbé láwọn mùsùlùmí lọ́wọ́ pé kò tí ì gbógójì ọdún lọ́hùn yóò padà wá jíṣẹ́ iṣẹ́ wo ló fẹ́ wá jẹ́ iṣẹ́ ó ti jẹ́ wàá máa gbá wọn iṣẹ́ ànábì Ìsá ń gbò wà ní Kahal ó ní wa inna Allaha rabbi wa rabbukum ọlọ́wọ́n bá mi tó dá mi náà lọ́ba yín fa'buduhu òun ni ẹ máa sìn hadha siratun mustaqimu ìsìn lọ́wọ́n bá yẹn náà lójú ọ̀nà tààrà nù ni bá mi lọ sínú súra mi kó lọ kó sọ̀rọ̀ ní Kahal nínú ọ̀rọ̀ tó sọ ní Kahal lọ sínú Suratul Ma'idah Quran 5 verse 76 ó rí pé ó ti sọ̀rọ̀ Kahal àwọn àfáà ni wọ́n ń dọ́gbọ́n sí Kahal ká lè rò pé kò wọ́ Kahal kó tó kú wọ́n wá mọ́jú orí rẹ̀ wọ́n sún sẹ́yìn láì mọ́jú orí ẹ̀ ọlọ́ni wa qala al-Masihu ọ̀rọ̀ Quran la kún sọ yìí bí yóò bá sì takò kó máa takò Mẹ́sáyà ń sọ wípé ya bani Israila mo pè yín ọmọ Israẹli ṣe ìkókó ló ń sọ yẹn náà ibudullaha ẹ̀mẹ́sìn lọ́hún rabbi wa rabbakum ọba mi ọba yín innahu man yushrik billahi torí pé ní tó bá pa nǹkan mi pọ̀ mọ́ lọ́hún tó bá pe Jésù lọ́lọ́hún tàbó pe nǹkan mi lọ́lọ́hún tàbó pe gi lọ́lọ́hún tàbó pe ọya lọ́lọ́hún àbí nǹkan mi faqad harrama Allahu alayhi aljannata aljanna dèwọ̀ fún wéèyàn bẹ́ẹ̀ Ìsá ló sọ bẹ́ẹ̀ wa ma'awahu an-naru yóò sì wọná wa ma lil-zalimina min ansari torí pé kò ní sí àwọn olùrànlọ́wọ́ fáwọn alábòsí lẹ́ni tó mú nǹkan mi wọn lọ ara àwọn ọ̀rọ̀ tó sọ ní Káàlù rèé bá mi lọ sínú súrátù Sọ́fì àyà ẹlẹ́ẹ̀kẹfà lẹ́gbẹ̀ẹ́ súrátù Jumu'ah súrátù Sọ́fì lẹ́gbẹ̀ẹ́ Jumu'ah ó ní wa mubashiran ó tún jíṣẹ́ kalẹ̀ pé mubashiran bi rasulin ọlọ́ni kí n wá fún yín nírò bi rasulin pẹ̀lú òjíṣẹ́ kan yàtí min ba'di tí ó wá lẹ́yìn mi isimuhu Ahmadu tó kọ rẹ̀ ó máa jẹ́ Ahmadu ọ̀rọ̀ lára àwọn ọ̀rọ̀ tó sọ ní Kahal àní wọ́n pe anabi Muhammad ní Ahmadu nínú bíbélì wọ́n ń tú ni mi rò pé o gbọ́ wọ́n pè é ní Muhammad wọ́n pè é ní Ahmadu tó bá lọ wò wíyá Isaiah àbí wọ́n pè é ní Ahmadu Ahmadu ń bẹ ń bẹ Muhammadu náà ń bẹ ń bẹ bó o bá lọ wo original text gan tí bíbélì bá wá ó rí Muhammad àmọ́ pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run lecture tí máa ń wà mú wá so kọ́lọ́n kó ṣíjú àánú wọ̀ wá so lára àwọn ọ̀rọ̀ rẹ̀ tó sọ lára àwọn ọ̀rọ̀ tó sọ ní Kahal náà nìyẹn tá bá lọ sínú Suratul Ma'idah àyà 46 wàá gbọ́ ntọ́lọ́wọ́n bá ń bá wa sọ mbẹ́ ó ní wa qaffayna ala atharihim àwọn Ọlọ́run àwa fi orí pa wọn a fún wọn lórí pa Ànábì Ìsá àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ ní wí o qaffayna ala atharihim bi Ìsá àwa fi wọn tọ orí pa Ànábì Ìsá ọmọ Màríyámà musaddiqan lima bayna yadayhi nítorí kíni kó lè máa jẹ́rìí láti sọ èyí tí ń jẹ́ òdodo nínú ìwé tó bá ń lẹ̀ ìsọ òdodo ìwé tí ó bá ń lẹ̀ yẹn mina tàwárátì tí ń jẹ́ tàwárátù yẹn la ní kó wá ṣiṣẹ́ rẹ̀ wa ataynahu li injila àwa fóun ní injila fi hudan wa nurun ìmọ̀nà ń bẹ́ẹ̀ àti mẹ́lẹ̀ ó gbọ́ wa maw'izatun lil muttaqina wá sí ń bẹ́ẹ̀ fáwọn tí wọ́n bá fẹ́ bẹ̀rù Ọlọ́run tó bá wọ Ali Imran aya 70 òun ni wa musaddiqan lima bayna yadayya minat tawrati musaddiqan lima bayna yadayya minat tawrati láti wá ṣàlàyé àti fi ìdí òdodo rinlẹ̀
lórí ntí ń bẹ nínú Tawratu tí mo bá ń lẹ̀ wala uhilla lakum ba'da alladhi urima alaykum àti kí n tún lè ṣàlàyé àwọn tí wọ́n sọ de èèwọ̀ tí ì ṣe wọ̀ fún yín ṣé káàlù ní sọ̀rọ̀ yìí o wajitukum mo dé báyìí ó ti dà nábì ó ti dàgbà bí ayatin pẹ̀lú àwọn àmì min rabbikum látọ̀dọ̀ ọba yín fattaqullaha wa ati'uni ẹ bẹ̀rù Ọlọ́run ẹ máa tẹ̀lé mi wàsọ́dá Ọlọ́run wá fẹ́ jẹ́rìí sí pé ó ṣe ó sọ̀rọ̀ ń kálù àbí ó sọ̀rọ̀ ń kálù sọ̀pẹ́ Ìsá ní sọ̀rọ̀ yìí Ọlọ́run fúnra rẹ̀ wá fẹ́ jẹ́rìí sí pé bóyá ó sọ̀rọ̀ àbí ó sọ̀rọ̀ wá bá mi lọ sínú Suratul Ma'idah aya 110 to 111 Quran 5 ìkọ́lẹ̀ yìí náà Ọlọ́run wá ní wa idh qala Allahu ya Isa ibn Maryam nígbà Ọlọ́run àbá tí ń sọ pé ìrẹ̀ Ìsá ọmọ Mariama wá máa gbọ́ o Ọlọ́run kan fẹ́ jẹ́rìí sí pé ó ti sọ̀rọ̀ ní Mahad ó ti sọ̀rọ̀ ní Kaal èmi ò mọ̀ bí táwọn àfa wa tí wọ́n rí pé kán dorí wa kodò gan ló dáa ká sì bá Yẹhudi lọ lórí ìrònú wọn ká sì dẹni tó kọ Kùránì kalẹ̀ táwọn ẹjẹ́ káfìrí ń bẹ̀. ó ní wa idh qala Allahu ya Isa ńgbà tí Ọlọ́run àbá ń sọ pé ìrẹ̀ Ìsá ọmọ Mariama udhukuru ni'mati alayka ṣó gbàgbé ìdẹ̀ra èmi Ọlọ́run abanú ayé rẹ ni ó rántí ni rántí wa ala walidatika àti lórí ìyá rẹ mo ṣoore fún ọ mo ṣe fún ìyá rẹ Ọlọ́run wá ń bá sọ̀rọ̀ idh ayyadtuka biruhil qudusi nígbà mo kún ọ mo rú ọ lágbára pẹ̀lú ẹ̀mí mímọ́ pé kí Jìbìrìlù ó máa tẹ̀lé ọ káàkiri máa gbá o tukalimu nasa fil mahdi wa kahala tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí ìtẹ́ tó tún ń bá wọn sọ̀rọ̀ ń gbòó dàgbà ẹ dákun bó ni wọ́n fi àyà yìí sí o àwọn àáfàá ti sọ wá di káfìrí pẹ̀lú ronú àwọn Yahudi pé ntí Yahudi bá ti gbé wá ní ká gbà Ọlọ́run dẹ̀ ń sọ pé wala in taba'ta ahwa'ahum tírẹ̀ ànábì bá tẹ̀lé fẹ́ẹ́nú wọn ba'da alladhi ja'aka minal ilmi lẹ́yìn alukur'ani tá a fún wọn tí ń jẹ́ ìmọ̀ ma laka minallahi min waliyyin tó bá dọ́dọ̀ mi Ọlọ́run mi ní fojú rẹ̀ wọ̀ wala nasiri ìyà tó jẹ́ nìkan ò ní lè gbà wọ́lẹ̀ Muhammad ni wọ́n ń bá wí ká mọ̀ sàpá wa pilan tarudo ankeli yahudu wala nasara yahudi ò ní faramẹ́ wọn ní rí ọ léèyàn wala nasara ò ní rí ọ sí gangan àtàtà taba millatahum àfi tó bá gbàrònú wọn amakul jọmọ yẹ wọn pé inna uda Allahi huwal uda alukurani tọ́lọ́ ń sọ̀kalẹ̀ yìí òun gangan ni mọ̀ náà lẹ́yìn ní tabata àwa àhún tó bá lọ tẹ̀lé fẹ́ẹ́nú wọn lẹ́yìn alukur'an àwa jẹ́ burúkú yà Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Nábì ẹnìkan ò ní lè gbà ọ́ lẹ̀ ẹ wá wo bá mùsùlùmí ti wáyé lónìí àwa máa tẹ̀lé afkaru ulamai ahli sunna ìrònú àwọn àfa sunna tó ti jáde pé afkaru yahudiya ìrònú àwọn yahudi ni ẹ wo ń tà alukur'an ń sọ ó ní idhkur ni'mati allati an'amtu rántí ìdẹ̀ra mi alayka wa ala walidatika àti ìyá rẹ̀ idh ayyadtuka biruhil qudusi nígbà tí mo rú ọ lágbára pẹ̀lú ẹ̀mí tó mọ́ Jìbìrìlù tí ò fi ọ́ lẹ̀ ńgbà kankan tó yẹ pé tukallimu nasa fil mahdi wa kahala ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbà tó wà lórí ìtẹ́ ó tún ń bá wọn sọ̀rọ̀ nígbà tó o ṣe kíni tó o tún dàgbà tó o di káàlù ẹ dákun káàlù wo ni o tún padà wá tó fẹ́ wá sọ ó ní wa idh allamtukal kitaba nígbà tí mo fún ọ ní mọ̀ tírà wal hikmata mo tún fún ọ ní bá ti máa lo mímọ̀ mo fún ọ ní ọgbọ́n àti òye àsọbádé àsọyé wa tawrata wal injila mo fún ọ ní tawrata mo tún fún ọ ní injila idh takhluqu minat tini ka hayati tayri tó fi wá dẹni tó ní kápá takhluqu minat tini tó ń dá látara ẹ̀rẹ̀
ká àti tọ́ irin tó wà mọ́ tí ó dà gẹ́gẹ́ bí skeleton ẹyẹ bí ìdí ní pẹ̀lú àṣẹ èmi ọlọ́run fatahun fokofin tó sì fẹ́ àtẹ́gùn sí fatakùnù tọ́yẹ́ra tí ó sì máa fò lọ. ṣé ìgbà wo ló ṣe léyìí? gbogbo ṣẹ́tà níbi Ìsá fẹ́ wá ṣe láyé ló ti jẹ́ tán, kò ní míì tí ó padà wá jẹ mọ́. gbogbo yóò padà wá bímọ yóò wá pẹlẹ́dẹ̀ yẹn, ẹni torí ẹ bá dàrú ni ó mọ sọ̀rọ̀ ẹ̀ pé innahu sayati wa yaqtulul khinzir yóò wá máa pa ẹlẹ́dẹ̀. kayfa yati nabiyyun ba'da ma qad amata Allah wa yati wa yaqtulul khinzir yóò wá máa pa ẹlẹ́dẹ̀. wọ́n ní wa yukassiru salib yóò wá máa fọ́ àgbélébù. wọ́n pé táwọn bá sọ yẹn ẹ máa gbà ẹlẹ́dẹ̀ ni ó wá máa pa ẹlẹ́dẹ̀. wọ́n ti àwọn ní sayatazawwaju yóò wá fẹ́yàwó wa yuladu lahu wọ́n sì bímọ fún. ẹ dákun ṣé ń bi ayé bàjẹ́ obìnrin wo ni ó bímọ fún? mò ń bọ̀ ń bí èyí wò naam Kùránì ni mò ń yanjú lọ́wọ́. ó ní fatanfukhu fiha tó sì ó dẹ̀ ń fatẹ́gùn sí fatakunu tayra yóò sì máa fò lọ pẹ̀lú àṣẹ ìmí ọlọ́run. wàtúbúríhù làákìmáha wala abrasa tó sì ń tọ́jú àwọn àlàákìmọ̀ àwọn yaya tí wọ́n gbọ́ wala abrasa àtàwọn tí wọ́n dẹ́tẹ̀ bí ìdí ní pẹ̀lú àṣẹ mi. kò sí specialist ní gbogbo àṣẹ ọlọ́run ló fi ń ṣe. wa idh kaffaftu bani Isra'ila anka nígbà tí mo ká àwọn Bani Isra'ila lọ́wọ́ kò fún ọ. o gbọ́ kaffaftu anka Bani Isra'ila kaffaftu Bani Isra'ila anka mo ká àwọn Bani Isra'ila lọ́wọ́ kò. wọ́n rí nǹkan kan fi dá ọ bí ara. idh jitahum bil bayyinati nígbà tó dé pẹ̀lú àwọn àmọ̀dájú ọ̀rọ̀. faqala alladhina kafaru minhum ló fi já sí pé àìrí nǹkan kan ṣe fún ọ làwọn tí wọ́n kọ̀ nù wọn ni wọ́n sọ pé yìí ni hadha illa sihrun mubin. bá ìdánlélẹ́ yìí ìdán tó fojú ẹ̀ ni. nínú ayé 111 yẹn òun ni wà idh awhaytu ilal hawariyina lára pé mo ká wọn lọ́wọ́ kò fún ọ mo mójútó wọn. awhaytu èmi fúnra mi tún wá jù sínú ẹ̀mí wọn mo tún wá fi ọ̀rọ̀ sọ́kàn wọn ilal hawariyina ti àwọn tí wọ́n jámúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ani aminu bi wa bi rasuli mo sọ sí wọn lọ́kàn pé ẹ gbà mí gbà ẹ gbà òjíṣẹ́ mi gbọ́. qalu wọ́n sì sọ pé amanna àti gbà washhad bi annana muslimuna àwa náà jẹ́rìí pé mùsùlùmí ni wá. ọlọ́run tó wà ní wa idh qala al-hawariyuna ya Isa nínú àyà 112 tó nígbà tí àwọn hawariyuna yẹn àwọn apostoli tí wọ́n ń sọ pé ìrẹ̀ Isa ọmọ Màríámà ẹnìkan wà máa ní kí ló kàn wá pẹ̀lú Isa bí ó bá ya wèrè. ṣé báwa mùsùlùmí là yóò yé táwa náà ní kí ló kàn án pẹ̀lú Musa Isa wọ́n fẹ́ da yẹ́rú ni babaláyé kí ó ṣe máa sọ pé Isa bímọ ṣebí Isa ti wá ní Jésù tiẹ̀ mú dání Jésù Yúróòpù mú dání Isa àtànábì làwa ń sọ. ó ní idh qala al-hawariyuna ya Isa ńgbà táwọn ìwárí ń sọ pé ìrẹ̀ Isa ọmọ Màríámà ní àwọn iṣẹ́ tó ṣe ní káàlù nìyẹn o. wọ́n ní al yastati'u rabbuka an yunazila alayna ma'idatan minas samai ṣé ọlọ́wọ́n bá rẹ̀ tiẹ̀ lágbára kó sọ tébù kalẹ̀ láti sánmọ̀. Isa ní taqullaha ẹ bẹ̀rù Ọlọ́run in kuntum mu'minina tó bá yẹ pé lóòótọ́ lẹ bá nígbàgbọ́ nù rẹ̀ wàá gbọ́n tí wọ́n sọ nínú àyà 119 wọ́n ní nuridu an nakula minha àwa náà fẹ́ jẹun lórí ẹ̀ ni wa tatma'innu qulubuna kọ́kàn wa lè balẹ̀ wa na'lamu an qad saddaqtana àmọ́ pé òótọ́ ló ń sọ fún wa àjiyàn ń bẹ̀ wa nakuna alayha mina shahidina káwa náà pẹ̀lú ẹni tí ó sọ pé ó ṣojú wa rí.
aya 114 qala Isa ibn Maryam òun bá fèsì pé Allahumma rabbana ìrẹ́ Ọlọ́run o anzil alayna ma'idatan minas sama'i sọ tébù kan kalẹ̀ láti sánmọ̀ takunu lana idan li awwalina wa akhirina kó sì máa jẹ́ ọjọ́ ìrántí ọdún fáwọn tí wọ́n ti kọjá lọ àtàwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa ayatan minka kó sì máa jẹ́ ọjọ́ èèmọ̀ ọjọ́ àríwòye ọjọ́ iléyá lọ́jọ́ náà ẹnjìníà ọjọ́ iléyá lọ́jọ́ náà warusukuna wa máa bọ́ wa ká máa jẹ ká máa mu wa anta khairur rasikina torí wọ́n ló dá ìbínú tí ń bọ̀yàn ọjọ́ yẹn ọjọ́ iléyá ni torí pé ó ní ìdán kó máa jẹ́ ọdún li awwalina fáwọn tí wọ́n kọjá lọ ọjọ́ wo lọ́dún Ibrahim ọjọ́ wo lọ́dún Nuh ọjọ́ wo lọ́dún Musa ọjọ́ wo lọ́dún àwọn tí wọ́n kọjá lọ ni wa akhirina àtàwọn tó ń bọ̀ lẹ́yìn ọjọ́ wo là ń ṣọdún ọjọ́ yẹn ọjọ́ iléyá ló bọ́ sí tí wọ́n jẹ tí wọ́n mu fíkírà tọ́lọ̀ ń bèmí nu ọjọ́ iléyá ló bọ́ sí ọjọ́ tá à ń sọ yìí torí ọjọ́ àmì ni qala Allahu aya 115 Ọlọ́run sì dáhùn pé inni munazzilu alaykum yín sọ kalẹ̀ fún yín o faman yakfuru ba'du minkum bẹ́yẹn bá wà kọ́ tèmi lẹ́yìn sísọ kalẹ̀ yìí o fa inni u'adhibuhu adhaban máa wá fìyà kan jẹ́ la u'adhibuhu ahadan minal alamin tí mi ò fi irú ẹ̀jẹ̀ yẹn rí láyé kò sì sẹ́ni ó padà kọ́ nínú wọn torí àwọn àwárí yìí náà là ń sọ Nasara làwọn àmọ́ lẹ́yìn tí gbogbo àwọn eléyìí lọ tán lọ́lọ́ ní fa khalafa min ba'dihim àwọn tí wọ́n dé lẹ́yìn tí wọ́n khalfun ada'u salata àwọn ọ̀daràn tí wọ́n mú ìrun wọn yọ kó nú ẹ̀sìn wọ́n mú ìrun báyìí wọ́n yọ kó torí pé ẹ̀sìn míì làwọn fẹ́ ṣe àwọn èèyàn ní kristẹni wattaba'u shahawat wọ́n wá ń tẹ̀lé ayé ọlọ́ni sawfa yalghawna ghayya wọ́n sì ń bọ̀ wá pàdé ìyá rẹ̀ wọ́n pàdé àánú já wa lọ sínú àdìsù alhamdulilayi pé eléyìí fúnra ẹ̀ bẹ́ẹ̀ yóò bá lọ ní àdìsù rárá káfíń lil akil ó tó fẹ́ni tó ní làákàyè wà káfíń lil mukil ó tó fẹ́ni tó ní kìmí nínú ronú wà káfíń liman arafa al-haqqa fẹ́ni tó mọ òtítọ́ fún àmọ́ kò ní gbà ni torí pé kò ti bá àkídà àwọn àfa lọ àmọ́ Kùránì ni wọ́n wá mú àwọn àdìsù tí wọ́n wá mú wá gbá àwọn àdìsù náà bó ti yẹ̀yẹ́ tó bó sì ti lábùkù tó tí wọ́n lánàbí Ìsá ń bọ̀ táfẹ́ ilé yóò máa jánu àwọn èmi tó jẹ́ àwọn àfa tí wọ́n tún jù wá lọ náà táwọn náà tún gba àwọn tẹ̀kílídù ní dogmatic kílẹ̀ tí máa ń pè náà dogmatism yẹn táwọn náà gbà sára wàá gbà dísù lam yuridi fi sunna annabawiyya ma yadullu ala makani wọn wà lánàbí Ìsá yóò wáyé yóò wá bímọ yóò sì wá kú tó bá wá kú tán wọn ó sin sínú sàárẹ̀ ànábì ní yàrá Aisha ẹ wọ ọ̀rọ̀ rádaràda àwọn kan tẹ́ pé ẹ mọ̀ pé impossibility wọn wá jọ ẹ pé lam yuridi fi sunna lam yaridi fi sunna annabawiyya ma yadullu ala makani dafu il-masih alayhi salam fi akhir as-zaman ààrí ọ̀rọ̀ kan tó fẹsẹ̀ rinlẹ̀ pé ààyè kan ń bẹ tí wọ́n sin ànábì Ìsá sí ní kangbọ̀ngbà wa amma al-hadithu alladhi yurwa fi dhalika fa da'ifun jiddan la yathbut àwọn àdìsù tí wọ́n mú wá lórí ẹ̀ da'ifun jiddan la yathbut àwọn ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ tó lẹ́gàn wa hadha bayanu já ṣàlàyé ẹ̀ fúnra wa àní wọ́n máa kó ọ̀rọ̀ bíbélì wọ́n ń sọ ọ́ dàdísù wọn a máa lọ máwọn sàhábà ẹlòmíì ò ní irọ́ ni o wàá rí nísìn kódà nínú Sahih Bukhari ọ̀rọ̀ bíbélì pọ̀ ń bẹ tí èé sọ̀rọ̀ ànábì tí wọ́n ń ṣe ìsìnàdù rẹ̀ sára ànábì. ana Abdullahi bun Amru radiyallahu anhuma látẹnu Abdullahi ọmọ Amru ọlọ́mọba wa yọ́nú sáwọn méjèèjì qala wọn ló sọ yí pé qala Rasulullahi sallallahu alayhi wa sallam
wọ́n lá nàbí ebi wọ́n ti lọ má nàbí tí wọ́n náà ó ti gbà pé Abdullahi ibn Amr wa huwa yukallimu nas an rasulillah sallallahu alayhi wa sallam wọ́n lá nàbí sọ wípé yanzilu Isa ibn Maryam ila al-ard wọ́n lá nàbí sọ wípé ebi wọ́n ti ń parọ́ má nàbí pé Isa ọmọ Maryam ń bọ̀ wá sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ẹlẹ́yìí fayatazawwaj yóò sì fẹ́ yàwó wayuladu lahu wọ́n sì bímọ fún wayamkuthu 45 sanatan yóò sì gbé orí ilẹ̀ yìí fún ọdún 45 years àwọn kan sọ pé 7 years wọ́n ní nínú 40 tí ó lò wọ́n ló ti lò 33 pé yóò padà wá lò 7 àdísù eléyìí ń jóyè wáyé pé yóò wá lò 45 years summa yamutu fayudfanu ma'i fi qabri lẹ́yìn náà yóò wá kú wọ́n wá sin pẹ̀lú mi sínú sàárè mi fa'aqumu ana wa Isa ibn Maryam min qabrin wahidin èmi àti Isa ọmọ Maryam láàjọ dìde nínú sàárè kan náà bayna Abi Bakr wa Umar láàrin Abubakar àti Umar àdísù tí wọ́n mú wáyé kìí sọ̀rọ̀ ọ̀gá o wà máa gbọ́ wọ́n wá ní rawahu ibn Abi Dunya ibn Abi Dunya ni wọ́n má dísù yìí wá kama azzahu ilayhi ad-Dhahabi fi Mizan al-i'tidal gẹ́gẹ́ bí àfáwà Dhahabi bí wọ́n ṣe líǹkì rẹ̀ mọ́ wọn nínú tírà wọn tó pè ní Mizan al-i'tidal tabawo Ibn al-Jawzi nínú al-Ilal al-Mutanahiya èyí ó bá ń bẹ̀ ó wà ní volume 2 Mizan yẹn náà volume 2 ló wà tá a bá lọ ka al-Muntazam ó wà ní volume 1 tá a bá lọ ka al-Wafa ó wà ní volume 2 wọ́n wá ní an tariki Abdurrahman ibn Ziyad ibn An'am al-Ifriqi lójú pọ̀ náà Abdurrahman ọmọ Ziyad ọmọ An'am al-Ifriqi wá gbọ́n tí Ibn al-Jawzi wá sọ ó ní hadha hadithun la yasih hadithu yóò lálàáfíà rárá wal-Ifriqi da'ifun bi murra al-Ifriqi tẹ́ ń sọ ni ó lẹ̀ tán yẹnyẹn ni bákan náà awradahu ad-Dhahabi fi Mizan al-i'tidal àfáwà Dhahabi náà gbà wá nù Mizan al-i'tidal fi siyaqil manakir lágbọ̀nrín àwọn tó jẹ́ pé àti ẹ̀ gbọ́dọ̀ máa gbọ́ àwọn ọ̀rọ̀ rádaràda allati rawaha hadha ar-rawi tí àfáwà rawi ń gbà wá wa qala ó wá sọ yìí pé fa hadhihi manakirun ghayru mutamila àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tí ò tiẹ̀ yẹ kéèyàn dì mú àwọn ọ̀rọ̀ rọ́dọ̀rọ̀dán àwọn ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí náà wa qala Sheikhul Albani tó jẹ́ àfa àwọn sàlàfíà fi silsilati ad-da'ifa tó bá lọ wo nọ́mbà hadith 6562 ó ní munkar ọ̀rọ̀ rọ́dọ̀rọ̀dán munkar ń tà tí ọ̀rọ̀ tí ò tiẹ̀ ṣe gbọ́ làfà kan wà bọ́ ta ní wàá mẹ́ni ń bọ̀ yóò wá fẹ́ yàwó yóò wá bímọ yóò padà bímọ yóò wá bímọ yóò kírun la ilaha illallah. وقال ووردت بعض الآثار في هذا الشأن عن علماء الصحابة وما gbọ́ wọ́n láwọn kan àwọn orípa ọ̀rọ̀ kan tí wọ́n gbà wáyé nípasẹ̀ ń tàn wí عن علماء الصحابة agbọ́ àwọn àfáà kan nínú àwọn sọ̀hábà ni wọ́n gbà á wá mimman qara'u Tawrata láwọn tí wọ́n lọ ka bíbélì àwọn tó ń lọ ka bíbélì wa arafu ma fiha tí wọ́n sì máa ń ti ń bẹ́ńbẹ́ ò gbọ́ wọ́n ní wa wuridati ba'dul athari fi hadha ash-sha'n àwọn orípa ọ̀rọ̀ tá ń kà yìí ibi tó ti wá ani ulama is-sahaba lọ́dọ̀ àwọn àfáà kan nínú àwọn sàhábé mimman qara'u Tawrata nínú àwọn tí wọ́n lọ ka Tawra wa arafu ma fiha tí wọ́n sì máa ń ti ń bẹ́ńbẹ́ nínú wọn lọ́wọ́ àwọn rẹ̀ aláwọ̀kọ́ qala Abdullahi ibn Salam Yahudi lòun Abdullahi ọmọ Salami yìí òun ló sọ wípé maktubun fi Tawrati sifatu Muhammadin wa sifatu Isa ibn Maryam yudfanu ma'ahu
làwọn àfa kó náà sọ dàdísì náà sọ di Bukhari náà bẹ̀rẹ̀ sí ní gbà wá. ọ̀rọ̀ Abdullahi ibn Salam àti Kabul Ahbar pé wọ́n kọ kalẹ̀ sínú Tawra pé ìròyìn Muhammad ń bẹ ń bẹ wasifatu Isa ibn Maryam àti ìròyìn Isa ọmọ Maryam pé yudufanu ma'ahu pé wọ́n sìn sẹ́gbẹ̀ẹ́ wọ́n lọ gbé wá nínú ẹ̀sìn wọn ni làwa rawahul Bukhari fi tarikh al-kabir nínú tírà àwọn tí wọ́n pè ní at-tarikhu al-kabir títà àbátí yànnà sìn ó lè sọ pé ó ní tàríkù yẹn ló ń bọ́ ta lọ́la ó ló nínú Bukhari ló wà yóò fi gbogbo iṣu sílẹ̀ yóò wá mọ́ ẹ wá mọ́ rí pé is having mental disorder ló wà rí sí. a ṣe wá sọ iṣu tó wàá máa dárúkọ pé ó sọ yìí pé tàríkù Bukhari ó ń sọ ìgbà pé inú Bukhari ló wà ṣé Bukhari náà kọ́ ni tàríkù Bukhari ṣé Bukhari náà kọ́ ni tí o bá sínú ebi tàríkù tá ní Bukhari náà ló ní. so ó wà ń bẹ nínú volume 6 Sunanu Tirmidhi ó wà ń bẹ tó bá lọ ka hadith 3617 Tabarani fil Mujam al-Kabir ń bẹ ń bẹ tó bá lọ ka al-Qita'atu al-Mafquda wal Ajuri fi kitab ash-Shari'a bi alfadhi mutaqaraba ó rí pé gbólóhùn tí wọ́n fi mú wọn wá wọ́n jọra wọn. Naam Kabul Ahbar òun náà gbárù ẹ̀ wá pé ìròyìn Muhammad ń bẹ pẹ̀lú Isa pé wọ́n sì wọ́n pọ̀ làwọn àfáà ti wá sọ́dà díìsù náà gbé sínú tírà pé wọ́n padà wá sí yóò wọ bìkan ó lè rí nínú àkọọ́lẹ̀ Ọlọ́run. wọ́n á ní kulluhum rawahu min tariki Usman ibn Dahak gbogbo wọn tí wọ́n wá gba ọ̀rọ̀ yìí wá pátá yányán wọ́n gbà wá látòrí pọ̀ náà àfáà wa Usmanu ọmọ Dahak ni Muhammad bin Yusuf látẹnu Muhammad ọmọ Yusuf bin Abdullahi bin Salam kì í tún ṣe pé ẹnu Abdullahi ọmọ Salam gan Muhammad ọmọ Yusuf bin Abdussalam olóhùn gbọ́ lẹ́nu bàbá òun anjadihi látẹnu bàbá rẹ̀ bàbá rẹ̀ tóun ò gba Islam Abdullahi ibn Salam ó gbọ́ lẹ́nu bàbá rẹ̀ gbọ́ lẹ́nu bàbá rẹ̀. àwọn àfáàjọ ẹ̀ pé wa hadha isnadun da'ifun isnadu yẹn ìtàn ṣàfitì ẹ̀ sí yẹn kò lálàáfíà rárá ó lẹ̀ torí pé kí ni fi Usman ibn Dahak Usman ọmọ Dahak mbẹ́mbẹ́ qala Abu Dawud sọ pé da'ifun very weak ọ̀rọ̀ tí ò ní túmọ̀ lọ́kànú Tahdhibu Tahdhib nínú volume 7 mo mọ̀ sọ péjì ni tí n báyìí sọ péjì mo fi ṣe sàárà wo 124. ó wá tún ní wà fi Muhammad bin Yusuf Muhammad ọmọ Yusuf mbẹ́mbẹ́ lamu yuthikuhu ahadun kò sẹ́ni kẹ́ nínú àfa àdìsí tó gbà wọlé láyé kó fẹsẹ̀ nílẹ̀ nú ọ̀rọ̀. ó ní wa innama dhakara Ibn Hibban ló kàn mẹ́nu bọ̀rọ̀ ẹ̀ fi thiqat nígbà tó ń sọ̀rọ̀ àwọn tó fẹsẹ̀ rinlẹ̀ kìí ṣe pé ló fẹsẹ̀ rinlẹ̀. lọ́wọ́ tarjuma àfa tó pè ní Tahdhibu Tahdhib lọ́wọ́ volume 9 page 534. lidhalika qala al-Bukhari ìdí nìyẹn tí Imam Bukhari rahimahullahu tó fi sọ báyìí ba'da ikhrajihi al-hadith nígbà tí wọ́n mú àdìsù yìí wá fi tarikh al-kabir fi tarjumati nínú tarikh al-kabir wọ́n ní hadha la yasihu hindi ọ̀rọ̀ yìí ò lálàáfíà lọ́dọ̀ tèmi Bukhari fúnra mi o. tí wọ́n bá wá kóòtì ọ̀rọ̀ nísìnyí Bukhari òkè ẹni wọ́n kóòtì pé Bukhari ni yóò sọ̀kalẹ̀ yóò wá bímọ yóò fẹ́ yà wọ́n bímọ fún wọn à ní lọ di gbogbo eléyìí. Imam Bukhari fún ara ẹni hadha la yasihu indi kò lálàáfíà lọ́dọ̀ tèmi wala yutabawu ali kì í sì ṣe téèyàn lè máa ọ̀rọ̀ téèyàn lè máa tẹ̀lé yàn lé lórí ọ̀rọ̀ pé ó ń bọ̀ ayé ó ń bọ̀ wá fẹ́yàwó ó ń bọ̀ wá bímọ kì í sọ̀rọ̀ téèyàn ń tẹ̀lé yàn lé lórí torí pé Ọlọ́hun ò wí bẹ́ẹ̀. wa qala Sheikh al-Albani ẹ bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́hun torí pé mi orí social media yìí kì í ṣe pé mo wá bẹ̀ mo wá ń bú yàn mo wá ń sọ ẹ̀sìn ní ẹlòmíì máa jáde lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tẹ́ ẹ̀ ní rórí rídìí ẹ máa ní pé orúkọ àwọn èèyàn ni ó máa fi ṣe topic ó máa forúkọ àwọn èèyàn ṣe topic
ìfún nǹkan gbogbo àwọn tí wọ́n bẹ̀rẹ̀ dáwà ní oníkálukú ti fi dáwà lẹ̀ kó wá ń blọ́ọ̀gì ni kọ́lọ̀ kó là wá ń bẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn èèyàn ń dùn ó ẹrẹ lomi yóò kàn bọ́ sórí kíní yóò kàn takò ní tẹ́wí yóò máa lọ́gbọ́n yóò máa lọ́mọ́rọ̀ ọlọ́run lọ́nà tí ò dáa qala Sheikhul Albani àfààyàn àgbà Albani ó tún sọ bíi pé tó bá lọ ka silsilatu da'ifa nínú nọ́mbà di 6962 ó ní mawqufun da'ifun kó dọ̀ ọ̀rọ̀ yìí gan-an tó lọ́dọ̀ sàhábà ọ̀rọ̀ tábì'in nìkẹ́ni tó tún lẹ̀ mawquf ìrònú tábì'in. عن سعيد بن المسيب قال وأن سعيد المسيب ناني إن قبور الثلاثة في صفة بيت عائشة ولا وسعري متى كان به صفة لوا نينو لي عائشة وني وهناك موضع قبري وني بين غنغن لا يه سعري يدفن في عيسى عليه السلام تيوس عيسى سي واغبون تي افوا الحافظ بن حجر الاسقلاني رحمه الله tí wọ́n ṣe sẹ́rí Sahih Bukhari tá ń pè tíra àwọn ní Fatihul Bari tó bá lọ ka volume 7 àwọn sọ fún wa ń bẹ̀ yìí pé min wajhin da'if ọ̀rọ̀ yìí kò èyí ò lọ ọ̀rọ̀ tó lẹ́ni kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lárí ba'dul ulama'i wal murikhin àwọn kan nínú àwọn àfa àtàwọn òpìtàn gẹ́gẹ́ bí Imam Qurtubi ṣe sọ fún wa qala al-Imam al-Qurtubi rahimahullah ó ní thumma يقبض الله روح عيسى عليه السلام ويذوق الموت oni lẹ́yìn náà Ọlọ́run máa gba ẹ̀mí Ìsá yóò sì tọ́kú wò ويدفن إلى جانب النبي wọ́n sì sin sẹ́gbẹ̀ẹ́ ànábì في الحجرة nínú yàrá ó ní وقد قيل ó láwọn kan pàápàá tún sọ wípé إنه يدفن في الأرض بالأرض المقدسة wọ́n ní Jerusalem ni wọ́n ṣe kí ni o ni wọ́n lọ sí مدفن الأنبياء níbi tí wọ́n máa sin àwọn ànábì Ọlọ́run sí ìyẹn tún pín sí méjì ìkan ní Jerusalem ni wọ́n sin sí kó lè mọ̀ pọ́rọ̀ ronú ni lọ́kàtìrà tí wọ́n ń pè ní at-tadhkiratu fi ahwalil mawta wa umuril akhirah lọ́kà wa dhakara náà Ibn Asakir náà sọ tó jọ bẹ́ẹ̀ àtẹ̀mí nínú àwọn àfa àmọ́ nígbà táwọn àfa lọ tí wọ́n bá bọ̀ á rí i pé ما يتا الذي يتأصل مما سبق ببنتا قال يعرف أنه لم يثبت في أوادث آخر الزمان كوسين كان كتو فسرنيله نينو àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní yóò ṣẹlẹ̀ nǹkan gungba pé dafun Isa alayhi salam في الأجرة النبوية pé wọ́n máa sin Ànábì Isa wọ́n sì sí yàrá Ànábì wọ́n wá ní wa ma wurida fi dhalika gbogbo nǹkan gbà wá lórí ẹ̀ innama hiya atharun da'ifatu sanad innama hiya atharun da'ifatu sanad innama iya atharun da'ifatu sanad gbogbo ríparípa tí wọ́n mú wá ní gbogbo àwọn tó lẹ ni wọ́n ṣàfitì ẹ̀ sí lọ́dọ̀ wa ma'khuzun min ghairil kitabi wa sunna ibi tí wọ́n sì ti rí kìí ṣe nú al-Qur'an kìí sì ṣe látọ̀dọ̀ ànábì wallahu a'lam olúwa o èyí tá a wí mọ̀ ṣe láwí mọ́ o ṣíjú àánú wò wá o kó o ṣe dáadáa fún wa ẹni tí ń wí kò pé o Ọlọ́run nìkan lọ́ba tó pé o ẹlẹ́ṣẹ̀ ni o òun náà kù síbi kan o Ọlọ́run dákun tún mi ṣe kó tún àwọn tí wọ́n ń gbọ́ mi náà ṣe lọ́la la ilaha illallah gbogbo àwọn tí wọ́n fà níyàn rí gbọ́ mi Ọlọ́run bá mi ṣíjú àánú wò wọ́n gbogbo àwọn tí wọ́n fà níyàn kejì náà gbọ́ Ọlọ́run bá mi ṣíjú àánú wò wọ́n àdúrà mi ládàá yẹn rí fún bàbá wa Mudirul Markaz wọlé yìí tí mò ń ṣe ní kọ̀rọ̀ bá wa fi gbà tí gbangba pé Allahumma ya man shafaita Ayuba wa kashafta durra Yaquba اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إننا نسألك الشفاء لشيخنا حبيب الله آدم عبد العليلوري ولكل روح أجزت عن النوم بسبب المرض رب أرح ثم أول ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير لقد جاءكم لإيلاف إن أعطينا فات عليكم العافية عليكم درات ميجيكم يفكر بالله بوبو أولم باشيفون بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو الأبتر
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. bàbá tó wá ń fà yín sí Ọlọ́run bá mi ṣàlékún dáadáa bàbá tó ń sọ̀rọ̀ bàbá tó ń gbé wa lọ la ilaha illallah àpọ́nlé Ọlọ́run pọ̀ ìmánì tún wá gùn sí kọ́lọ́n bá wa ṣe dáadáa fún wọn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti ṣe ètò yìí kò ní dá tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀ o torí pé Ọlọ́run ó bí kó wa wá léèrè ń bolo ṣí ààrẹ dé torí pé alukurani ni ọ̀rọ̀ Ọlọ́run ni là ń mú wáyé ẹ má jẹ́ kí irọ́ bo òtítọ́ mọ́lẹ̀ irọ́ tó wà nú ayé ti pọ̀ jù làwọn tí wọ́n jẹ́ ọ̀tá Islam tí wọ́n ṣiṣẹ́ ìkalẹ̀ àwọn náà ni wọ́n tún wá ń takò wá ní ìsìn pé irọ́ la fi ń pèèyàn sẹ́sìn. Can you imagine? ó tún wá ara wọn tí wọ́n tún jẹ́ comparator táwọn náà mọ̀ sọ pé ń bọ̀ wá yóò wá fẹ́yàwó yóò wá bímọ la ilaha illallah Ọlọ́run kò ṣíjú àánú wọ̀ wá o kó ràn wá lọ́wọ́ kó ṣe dáadáa fún wa gbogbo àwọn tí wọ́n ń kún ètò yìí lọ́wọ́ ó ti ẹ̀já sí pé lẹ́nu ijọ́ mẹ́ta yìí gbogbo nǹkan náà fẹ́ orí bákan díẹ̀ gbogbo nǹkan tá ń lò yìí náà ló ní ò ṣe déédéé mọ́ ẹ rí i pé bá ṣe ń ṣe yẹn náà ẹ máa rí àwọn àṣàrò ẹ̀ sòkòlọ́ ẹ rí i pé bí èèyàn bá ṣe ń ṣe nǹkan náà ló yẹ kí nǹkan yẹn máa ṣe kí ni kí dàgbàsókè máa bá so gbogbo ẹ̀yin tọ́lọ́run bá ràn lọ́wọ́ á pé ẹnìkan ẹni Ọlọ́run bá ràn ni bọ́lọ́run ò bá ràn ẹ kì í ṣe túláàsì torí Ọlọ́run bá ràn yàn kì í máa wẹ̀yìn so bákan náà làwa tí à ń ṣàdéhùn ọ̀pọ̀ wa á mú àdéhùn wa ṣẹ àdéhùn yẹn ń yẹ ẹlòmíì ò ní lóṣooṣù òun máa ṣe báyìí ẹ rí i pé mi ó lè doṣù mẹ́ta èmi ó lè doṣù mẹ́rin Ọlọ́run dẹ̀ ní lima taquluna ma la taf'alu kílé tẹ̀ ń sọ tẹ́ ẹ̀ lè ṣe kabura maktan inda Allah ẹ̀ṣẹ̀ tó tóbi ní o an taqulu ma la taf'alu kéèyàn máa sọ ní tí ò ṣe àmọ́ bẹ́ẹ̀ kì í ṣe pé ta ìmúṣẹ́ ẹlòmíì àyè àti sàmánì àti gbà àmọ́ Ọlọ́run ọba aláṣìírí kó bo gbogbo aláṣìírí kó sì dùn wá nú àwa náà kó jẹ́ káṣìírí tiwa náà bò àkáwa náà lè máa dá síṣẹ́ Ọlọ́run dáadáa bẹ́ẹ̀ ni kọ́lọ́ bá wa ṣe kò sì sí ní tó kéré jù ó láwàá wí lọ́dọ̀ Ọlọ́run tọ́lá Al-Qur'ani li yunfik zu sa'atin min sa'atihi àwọn tọ́lọ́run bá ní kí tiwọn fẹ̀ bó ti fẹ̀ tó yẹn náà nìkan fi náà wa man qudira alayhi rizquhu ẹni títí ẹ bá mọ̀ níwọ̀n tó mọ̀ níwọ̀n tí ò tó nǹkan li yunfik mimma ata kóhun náà ná nínú wọn bá tiẹ̀ yẹn náà yẹn bẹ pé kò sáwàá wí fẹ́nìkan pé ìdí báyìí níní rárá o nínú mánéèjì yẹn náà ìbá kódà ló mo fi máa ń gbádùn arákùnrin kan àfáà náà adé ní kẹkínní kan wàláhi láàrin ní àfáà máa ṣe 500 àfáà sì máa ṣe 1000 níjọ́ tó àfáà tún máa ṣe ọlọ́mọba mi ṣíjú àánú àfáà náà kó sì bá wa ṣe dáadáa fún wọn gbogbo àwọn èèyàn wa tí wọ́n káàkiri ayé ọlọ́mọba wa ṣíjú àánú wọn kó bá wa ṣe dáadáa fún wọn bàbá wa Adégbìtẹ́ nílùú Òṣogbo Ọlọ́run dákun apàdà sí bá apàdà sí gbà mọ́jú bàbá àgbà náà mi ò gbóhùn wọn láti bẹ̀rẹ̀ kódà mo ń pe nọ́mbà wọn àmọ́ pé Ọlọ́run dákun bá mi ṣíjú àánú wọn kí n tiẹ̀ gbóhùn wọn Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn bàbá wa ẹnjìnìá Odúọlá Ọlọ́run má dàgbà rú mọ́ wọn lọ́wọ́ bàbá wa Abdulhakeem ẹlòmíì tẹ́ ń rí tí mo ń ṣàdúrà fún ẹlòmíì wọn rọ pé àbá ń fún stars wallahi rárá o Abdulhakeem Moradeyo ṣẹgẹ́tì mi sìn Moradeyo àfa insha Allah tó dá insha Allah wulẹ̀ ń jọ́sí lèmi ń ṣàdúrà fún o kódà mi ò ní nọ́mbà rẹ̀ kò ní nọ́mbà mi mo kàn rí pé níjọ́ tó bẹ́ẹ̀ àníyàn tó dáa ni ó ti ṣe dáadáa sàfi ká máa fà kódà wallahi alazim bí mo ṣe ń ṣe àdúrà yìí náà ni mo ń ṣe lójoojúmọ́ yawmiyan fi kulli du'a yìí tẹ́bá yẹn kò bí mo yín gbogbo adẹ́mọ̀ ń ṣàdúrà fún àkànṣe tá a wá ń ṣe ní fi kulli khamis tá a fi ń parí gbogbo wọn yìí náà látún dákọ̀ yẹ bóyá mo ń rojú àwọn tí mò ń sọ ni èyí pé wọ́n lówó kan tí wọ́n ń fún mi wọ́n ti dá síṣẹ́ Ọlọ́run rí tèmi ti wà lọ́dún mẹ́ta nísìn tí ò dá sí wa mọ́ rárá kódà àwáwí ẹlòmíì àwáwí tí ò nítumọ̀ ni ẹlòmíì ó fi àwáwí insha Allah wàláhì kì í ṣàwáwí lọ́dọ̀ ọba tó ní ó fẹ́ ṣe tọ́lọ́ ni kó máa wí àwáwí pé a invest sínú insha Allah láti gbà yẹn wallahi àwáwí kọ́ o insha Allah lọ lọ́tọ̀ iṣẹ́ Ọlọ́run tó ń jẹ́ lọ lọ́tọ̀ sọ ìwádìí máa ń ṣàkíyèsí pé àwọn èèyàn mò ń bẹ lọ́hùn bọ́lọ̀ ti rán mi ni àfọwọ́ Ibrahim Bádéjọ Ọlọ́run bá mi ṣíjú àánú wọn Abdulhakeem Moradeyo Ọlọ́run dákun bá mi yọ nínú wàhálà kó wá lò wọ́n fún Islam dáadáa ju ti ta kọ́kọ́ lọ wala sawfa yu'tika rabbuka fatarda
bákan náà àfa wa bàbá wa Aládé Bákàrè Ọlọ́run bá mi ṣíjú àánú wò wọ́n gbogbo iṣẹ́ tí wọ́n ná wa sọ́lọ̀ Ọlọ́run dákun bá wa bíyà rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń wá ọmọ Ọlọ́run bá wa dá wọn lóhùn lọ́la la ilaha illallah Sa'idu Kaka wa ọmọ ìyá mi ọmọ àlùbáríkà Ọlọ́run níjó bàjẹ́ fún àfa wa Jamali Abubakar ó ti pẹ́ tá a ti gbúrò yín o Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ o Ọlọ́run jẹ́ ó máa dá o kó sì máa dùn bẹ́ẹ̀ ni kọ́lọ́n bá wa ṣe bàbá wa Almaruf Gbọ́lágadé bàbá Ọ̀yọ́ l'Amẹ́ríkà Ọlọ́run ní dàgbàrú mọ́ bàbá lọ gbogbo gbàdá wọn máa ń pè wọ́n máa kí wọ́n ṣàdúrà wọ́n béèrè ìyá ńkọ́ ìyá bèjì ńkọ́ la ilaha illallah àfi bíi ipá wọn ni wọ́n bí wa bẹ́ẹ̀ náà bàbá ní bàbá wa Adégbìtẹ́ Ọlọ́mọdé kọ́rọ̀ dàrú mọ́ wọn lọ́wọ́ àpadà sí ibú àpadà sí ìgbà mọ́jọ wọlé tọ̀ wọn àìrí náà àìrí ló mọ̀ ṣe ní tiwọn kọ́lọ́n kó ṣíjú àánú gbogbo wọn kárí gbogbo wọn tá à ń ṣàdúrà fún wọn pọ̀ bẹ́ẹ̀ àfáwà Taofiki Kọ́lápọ̀ Ìṣọ̀lá bá wa ṣíjú àánú wò wọn bàbá wa Labaika Idris Indiame Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn ilé iṣẹ́ wọn ọlọ́mọdé ojú náà Nascent Energy Ọlọ́run bá malùbáríkà síbẹ̀ jẹ́ ó máa tẹ̀síwájú sí gbogbo wa náà kọ́lọ́n kó ṣàánú fún wa kó ṣe dáadáa fún wa lọ́la la ilaha illallah àfáwà Murtala Bello nísìn á ṣe ojú èpò kalẹ̀ fún àwa tí a bá fẹ́ pè nọ́mbà tá a sì máa fi pè ní +234 90 999 4123 tá a bá fẹ́ dá sétò yìí àmọ́ láàrin bẹ́ẹ̀ náà mò ń ṣàdúrà fún Adélé Asu Ọlọ́run níjó bàjẹ́ Aji Sweet Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú yóò mọ sweet náà ni àfáà Murtala Bello Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú ìyọ́nà Ọlọ́run mọ̀ báyìí o Prince Alawa Abdulhakeem ó péjọ mẹ́ta díẹ̀díẹ̀ Ọlọ́run níjó dàrú Ajá Taofik Ọlọ́run bá mi fi ẹ́ ṣe kò ń gé àánú Ọlọ́run Ọlọ́run dákun bá wa fi ẹ́ ṣe kò ń gé àánú Ọlọ́run Ọlọ́run bá wa fi ẹ́ ṣe kò ń gé àánú Ọlọ́run Ọlọ́run dákun mọ́jọ ìbànújẹ́ kẹ́yìn ayé ìdùnnú gbogbo ìgbà ní kọ́lọ́run bá máa ṣe fún ẹ Ọlámiwùnmí ọ̀rọ̀ tiẹ̀ náà ò ní dàrú o ọlá kò ní kú ònú ọ̀rọ̀ ẹ Ọlọ́run ó tún máa wùn ẹ ọ̀wọ́ náà ó sì máa wùn lọ́hùn bákan náà Ìdòwú Ọlánrewájú Qadir Ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́yìn náà Àyìnà Adésànyà Ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ yín dàrú ojú òpó wà ń ṣiṣẹ́ lẹ̀ bákan náà Adéjàre Abdulgani ọlọ́rọ̀ lọ́lọ́run òun náà ní Alganiyu Ọlọ́run dákun kó bá mi rọ̀ yín lọ́rọ̀ lọ́la la ilaha illallah bákan náà Muslima Balógun Ọlọ́run bá mi ṣíjú àánú wọ̀nyí yìí tẹ́yìn náà ń fẹ́ Ọlọ́run bá àjò tẹ̀yìn lọ́wọ́ Aji Uzeyin Adékúnlé the progress mọ progress náà ni o ní wálé láéláé lọ́la la ilaha illallah bákan náà Aji Shafi'i Adébáyọ̀ Ọlọ́run níjó dàrú ayọ̀ lọ́rọ̀ yóò máa jásí kò ní jásí bànújẹ́ Afáwa Yusuf Adébọ̀wálé Nurudeen Ọlọ́run dákun ìmọ̀lẹ̀ Ọlọ́run kò ní kú ònú ayé yín kò ní kú ònú ayé ẹnìkankan wa lọ́la la ilaha illallah bákan náà Bákàrè Aládé bàbá wa ni Alhaji Bákàrè ìmọ̀ kẹwàá ń bì Ọlọ́run ní dàgbà rúmọ yín lọ́wọ́ gbogbo àníyàn yín Ọlọ́run bá bí àbùkátà náà o bákan náà Oyèwùsì Bọ́lájí Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín lọ́la la ilaha Abdulkabir Abiodun Yusuf Ọlọ́run dákun bá mi ṣe dáadáa fún yín Àdìsá Innocent Ọlọ́run níjó bàjẹ́ o lọ́la la ilaha illallah Oyèwùsì Bọ́lájí ọ̀rọ̀ yín ò ní dàrú yóò mọ Bọ́lájí náà ni Fáwa Isa Abdulgani Ọlọ́run dákun yóò bá wa ṣe dáadáa fún Asis Abdullatif Ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ Ibrahim Abdulhawal ọ̀rọ̀ yín ò ní dàrú bákan náà Adélé Asu ó ti ibi tí yẹn dọ̀rùn Ọlọ́run dákun bá jẹ́ kọ́rọ̀ ní kálukú ọgbà Adigun Ismail Ọlánrewájú ọláyín ó máa rewájú ni o kò ní padà sẹ́yìn Mọ́túnráyọ̀ Adéjọkẹ́ Adédèjì ọmọ akékaka ẹ̀yin náà ẹ̀ má déhùn tí yín náà ṣe o àdéhùn tẹ́ ṣe nínú Ramadan Ọlọ́run dákun yóò bá bí abùkátà o kò ní jó bàjẹ́ o ìlú òyìnbó ò ní gbóná mọ́ yín lára kò ní nira mọ́ yín o ọba tí ó ní àṣẹ yóò máa bá wa pàṣẹ síbẹ̀ tọ́rọ̀ yín ò fi máa darọ̀ Ali Ọlátúndé Hakeem Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín bàjẹ́ Alimi Moyideen ọ̀rọ̀ yín ò ní dàrú Nas Oyelọ́wọ̀ Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín Hasan Nurudeen Ọlánrewájú Ọlọ́run ò ní dàgbàrú mọ́ yín lọ́wọ́ ẹ máa rí ṣe ẹ sì máa ga sí lọ́la la ilaha illallah Muhammad Rasulullah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹja lónìí bú nílùú Germany àgbàgbé ẹ̀yin náà bẹ́ẹ̀ tiẹ̀ sí lórí ètò Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín ajá ẹ̀ wà bẹ́ẹ̀ ajá Àbíkẹ́ rí mi mo rántí ẹ̀yin náà o ajá Basira Rẹ̀mílẹ́kún Ọlọ́run bá mi ṣàlékún dáadáa àtàláfíà bákan náà ajá Aramide Abdulkarim Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín o lọ́la àgbà náà stars Labaika the Christ ọmọ Adégúnwà ọkùnrin tí ń dẹ́rù bá gbogbo ayé la ilaha illallah àpàdà sí ibú àpàdà sí ìgbà òní wọlé tọ̀ yín o àpàdà sí ibú àpàdà sí ìgbà òní wọlé tọ̀ yín o ọ̀rọ̀ rẹ̀ òní dojúrú o torí pé bọ́rọ̀ bá dojúrú tán tọ́lọ́rọ̀ ní ń dá ọ̀rọ̀ rẹ̀ kò má dojúrú. Engineer àwọn ń béèrè account number o
omi ìpín wọn rí ń bẹ ni àfáwà náà sòye lọ́wọ́ wọ́n ń béèrè ọlọ́mọba wa ṣe dáadáa fún yín àfáwà Abdulrasaq olúwa níṣọlá aṣàdúrà fẹ́yìn náà o tọ́lá la ilaha illallah bó ti ẹ̀já sí pé àrípè àti fi ṣàdúrà ọlọ́mọba wa ṣe dáadáa fún wa àfáwà Akóredé Ajíṣefín ni orí lẹ́ẹ̀ma kódé o orí òní kú ònú ọ̀rọ̀ yín o tọ́lá la ilaha illallah gbogbo wa náà tá a ti ṣe ètò yìí orí ọlọ́run tí ò ní ṣe é kà tí ò ní ṣe é rí tẹ́nìkan ò ní ráṣírí ẹ̀ ọlọ́run bá wa ṣe fún yín la ilaha illallah ẹnjìníà wa nílé agbára ń bí ọlọ́run bá wa ṣe dáadáa fún un náà kọ́lọ́ má jẹ́ kí ìgbà dàrú mọ́ lọ́wọ́ ọlọ́run kó ṣe dáadáa fún wa gbogbo ń tá a máa fi rí ṣe ọlọ́run ọba yìí jẹ́ ọlọ́run dákun ṣe fún wa o la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim masha allah ìkan nínú àwọn ẹrú ọlọ́run wọ́n mẹ́sẹ̀jì mi wọ́n ní I did some masha allah I will do your mosque do not mind me inshallah pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run my sister so ọlọ́run dákun bá mi pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o ó dà pa kíkà kalẹ̀ léyìí o bóyá ó ń sọ àwa inshallah àdéhùn tá a jọ ṣe náà ni pé báyìí báyìí ńgbà tá a sì rí alhamdulillah tó bá ti di ṣe ń bò mí náà ọlọ́run bá wa gbà yóò sì gbà ní ìbádà la ilaha illallah muhammad rasul pé àwọn ẹlòmíràn máa retí pé ṣèbí wọ́n ṣàwọn àdéhùn kan fún ustaz lórí kíní àti padà gbúrò nǹkankan lára àwọn tó wà nílé so náà la ṣe ń wí díẹ̀díẹ̀ kó lè máa dé tí ìgbọ́ wọn ọlọ́run dákun má jù bàjẹ́ mọ́ ṣe lè láwùí mọ́ fún wa mọ́ sì ṣe lágbọ́mọ́ gbogbo wa tá a wà lórí ètò náà dáapá àti rí pè kan. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Masha Allah. Bàbá dáadáa. Ta ló pè wá láti bó sa? Àmín. Masha Allah. Masha Allah. Alhamdulillah. Àmín bàbá. Àmín. Gẹ́gẹ́ bọ́lá òṣìṣẹ́ tí mo máa fi ń ṣàdúrà náà ní àlùmọ́bára kìkì mi náà kọ́ ló bá mi ṣe lórí onímọ̀. Àmín. Ọjọ́ ìwúlò fún wa láyé gẹ́gẹ́ bọ́lá òṣìṣẹ́ ń tẹ̀sán wúlò fún gbogbo wa. Àmín. Ọlọ́ọ̀bà òní fún mi. Àmín. Ṣé nípa lecture tẹ̀ ṣe yìí very big lecture tó lè jẹ́ pé nǹkan tó tóbi ni. Torí pé àwọn èèyàn wa gẹ́gẹ́ bí wọ́n ṣe máa lọ gbé àwọn nǹkan kan fún nǹkan kan ṣé nígbà tí mo lọ káwọn aládùúgbò mi kọ̀ ẹ́ tí wọ́n ń bà mí. Nígbà míì wọ́n máa sọ wípé ànábì Musa alayhi salatu wa salam ẹ̀mí màá ní ẹ̀ ń padà bọ̀ ànábì kí ni pé padà bọ̀ ànábì Musa bẹ́ẹ̀ ṣe kí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ti ṣe. Bẹ́ẹ̀ni o. Ṣé ìrọ̀rùn ni ànábì Musa fẹ́ wá lé fún mi àbí bá a ṣe ń ṣe péyà nígbà tí ànábì Musa wà ní ẹyẹ wọ́n sọ pé Musa rasulullah gẹ́gẹ́ bí mo ṣe rí lásìkò ànábì Muhammad sallallahu alaihi wa sallam ti dé ọlọ́run ti wá sọ fún wa pé kò tún sáà lóbi kọ̀ọ̀kan tó máa lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn Yahudi tọ́nu làákàyè wa ni wọ́n lo tó bá pẹlẹ́dẹ̀ tán tó bá kú ṣé ọlọ́run máa pa yín lẹ́gbàá yẹn ni àbí kò tún ní ṣe ayé òní lọ́wọ́ ni. kò yé mi o. àbí ẹlẹ́dẹ̀ tún ní gúrò mọ́ ni. kò yé mi o. ọlọ́run tó dá gbogbo nǹkan fún wa pátápátá ó ní gbogbo nǹkan oníkálukú ló ní nǹkan tó wúlò fún ilé ayé. Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tọ́lọ́ bá ní kẹ́ ẹ má jẹ́ kó ṣe pé kò lè wúlò fún nǹkan mi. Bẹ́ẹ̀ni. ọ̀gá mi kan sọ̀rọ̀ kan gbà tó mo wà ní tírénì ṣe rí àwọn apata iṣu bíi tó máa ń mú àwọn tó máa ń jẹ àrùn tó máa ń jẹ ẹ̀dọ̀. àrùn yẹn wọ́n ní pé ẹlẹ́dẹ̀ ni wọ́n lè fi ṣe kìíní yẹn tó máa fi wúwo sọ tó máa fi gba ṣọ́ọ̀tì yẹn tí kìíní yóò fi ní jẹ́ kí ó máa tọ̀ lọ títí láyé lára ẹ̀yàn. mo ṣe tírénì yẹn ní last week. mo wá rántí ọ̀rọ̀ kẹ́ sọ wípé ọlọ́run ọba tó dá wa tí ò bá ní tó bá ní kẹ́ má ṣe nǹkan kó ṣe pé kẹ́ má lò fún nǹkan mi ọlọ́run ní ká má mọtí ọlọ́run ní ká má mọtí ṣé ọtí tọ́lọ̀ ní ká má mú yẹn ṣe àbọ̀ mọtí ká lè sọ náà ní ṣe ni. ó sì wúlò fún nǹkan mi wọ́n fi ń ṣe spirit. ó dẹ̀ wúlò fún wọ́n fi ṣe arodyne á fi ṣe perfume á fi ṣe arodyne á fi ṣe spirit á fi ṣe sanitizer. àwọn àfa àkọ́dẹ̀ fi ń lo iṣẹ́. in fact ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí
ìmọ̀ tó náà ń fún yín ó ti kúrò nímọ̀ Nàìjíríà nìkan. Ọlọ́run kó bá mi jẹ́ orí bẹ́ẹ̀ o. ó ti jẹ́ kí wọ́n tún go above Nàìjíríà torí wípé irú bàtà wà dé ibi tá a wà yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní wípé rédíò tí wọ́n á ní increase sí. ẹgbẹ́ torí ẹ̀ tá a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní onímọ̀ nǹkan tí Ọlọ́run bá gbà lórí láwọn nǹkan míì. so àwọn kan wá lọ mú àdéhùn kan kọ́ lè fi gba nǹkan jẹ fún wa kẹ́yìn náà lè gbà má ẹjẹ́ a máa ronú náà ìmọ̀lọ́nà àdéhùn pẹ̀lú ọgbọ́n àtòyè ní ẹ̀ka máa fún yẹn sí. Masha Allah, Masha Allah, Masha Allah. so bó ṣe rí nìyẹn Ọlọ́run bá wá kó ní nìkan tí ló bá wá ṣe kí àwọn bí ìta bá wá ṣe tó bá bímọ ṣé afẹ́fẹ́ ní ọmọ ẹ̀ ní. Ó yà mí lẹ́nu o. Ọlọ́run ti sọ náà nìkan láyé pé gbogbo àwọn tó ń lọ pátápátá wá sáyé lòun fún wọn ní. Wọ́n fẹ́ yàwó wọ́n sì bímọ. Wọ́n tún fún wọn ní ọmọ. Wọ́n ti fún wọn níyàwó. Ẹgbẹ́ abílẹ̀ kí ló tún wá gbà ó ń bọ̀. Ẹ mọ̀ pé àyà yẹn àgbà gbọ́. Àgbà Kùránì gbọ́ mọ́. Àgbà Kùránì gbọ́ mọ́. Wọ́n ti fi àwọn àdísù gba Kùránì làákàyè wa. Àgbà Kùránì gbọ́ mọ́. Bá wa bí wọ́n léèrè pé ńbo lọ́lọ́run ti dárúkọ ọmọ Musa. Àbó dárúkọ ọmọ Sulaimana. Bàbá ẹjẹ àgbẹ̀ lómi láàyè. Jazakumullahu khair, Masha Allah. Ọlọ́run aṣàánú sá. Assalamu alaikum. Assalamu alaikum. Masha Allah, ahlan bikum. Ta ló ń bá wa sọ̀rọ̀ láti bó sa? Bàbá dáadáa, ẹ kú láéláé. Ọlọ́run aṣàlékún dáadáa. Ọlọ́run aṣàánú. Ọlọ́run ajẹ́kẹ́ pẹ́ fún wa. Àmín. Àmín. Ọlọ́run fẹ̀mí ilé fún wa kàláfíà lágbára tọ́lọ́. Àmín. Lágbára tọ́lọ́ bẹ́ẹ̀ ṣe ń gbòó bí ẹ ti ń mú ìmọ̀ náà tó ń jó tọ́lọ́ ṣàìtọ́nù láyé nígbèsí ayé yín. Àmín ya Allah. Àmín. Àti kèmí náà. Àmín ya. Ṣé mo fẹ́ mú àbá kan wà rẹ̀? Ṣé gbogbo àwọn tọ́pìkì báyìí? Mi bá ní pẹ̀lú knowledge tí Ọlọ́run fún yín ẹ bó bá jẹ́ ìyẹ̀kọ̀ kẹba sí ní English náà so a lè ṣe a lè go viral. Gbogbo tọ́pìkì yìí àti ọ̀rọ̀ nípa títí àṣà àti ẹ̀sìn yẹn náà nípa wa rí gbogbo ààyè náà sí ní English. Iṣẹ́ ń lọ lórí ẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ìwọ̀n ọlọ́adẹ́gbà fún yín lágbára tó lọ ẹ̀ ní ṣàṣìkò ẹ máa jèrè ẹ̀ láyé àtàlùkí àmọ́ àwọn tá à ń gbọ́ náà Ọlọ́run mi ṣe nígbàlejò ààbò àbáṣe wọn gbọ́ tó ń yí wa yékéyéké Ọlọ́run kò ní jẹ́ kó gbé tí wọ́n ní kó gbà kìí sí. Àmín ya Allah, àmín ya Allah. Assalamu alaikum. Naam, ó péjọ mẹ́ta tá a gbúrò àfàwọ̀ Ọlọ́run wa láti Lagos Island. Ọlọ́run lára àwọn olólùfẹ́ wa gan ni Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn. Àfàwọ̀ Sanusi Abdulwasi àwọn rìsálà nu Ọlọ́run níjó bàjẹ́ o lọ́lọ́lá ilà àfàwọ̀ mi ò gbúrò wọn lé ní àfàwọ̀ Yusuf bolúwa ti fẹ́ Jẹ́gẹ́dẹ́ Mikel Ọlọ́run bá mi ṣe dáadáa fáfáà náà àwọn náà wà ń bẹ̀ àfàwọ̀ Abdullatif Malik Akínọlá Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ inshallah adúpẹ́ pa àti rí ìpè bíi mélòó kan pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run mo rò pé bóyá máa wà lọ́dọ̀ àwọn ustaz ní Tuesday tó lọ yìí àmọ́ bí sàmánì yìí ṣe rí ó lágbára díẹ̀ kọ́lọ́n kó ṣe dáadáa fún wa torí pé epo tí wọ́n fi gbé èèyàn látẹ̀kọ́ tí ó wà látẹ̀kọ́ tí ó gbé lọ tí ó tún gbé padà wà á fà kìí ṣe kékeré o ó tún wá rẹ dírẹ́fà ọlọ́mọba mi ṣíjú àánú wọ̀ kó ṣàlékún dáadáa fún un la ilaha illallah àwa náà ètò táwa náà ń ṣe lọ́wọ́ lórí ètò ká lè máa lọ kó máa bọ̀ rọrùn Ọlọ́run dákun jọ̀ọ́ ó tètè bọ́ sí rọrùn la ilaha illallah kọ́lọ́n kó wá ṣàánú fún wa kó bò wá láṣìírí gbogbo táwa máa fi jíṣẹ́ Ọlọ́run dákun mọ́jú wọn wa nígbà kankan gbogbo àfáà wa Abdulwasi Holland ọ̀rọ̀ tí yín náà ní dàrú mí sì ẹ́ padà wo àfáà wa gbogbo apáta náà la ṣàdúrà fún o wákàtí màá kàn fi gbé ní pé gbogbo wa la ó ṣoríire 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 lọ́mọdé pẹ̀lágbàlagbà gbogbo wa la ó ṣoríire Ọlọ́run dákun jẹ́ àjọ ṣoríire láyé kájọ ṣe lọ́run
lọ́la la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. ọlọ́run dákun má fi lè ṣòpin fún wa o, má ṣe láṣẹ mọ́ o, má ṣe lágbọ́mọ́ o, dúró tì wá o, já máa rí mú, já máa rí wí, já máa rí sọ, kó máa di gbígbọ́. gbogbo bí táàtì rere ní kọ́lọ́n já máa rìn sí. gbogbo wọn tó wà nílùú òkèèrè ní Europe ọlọ́run bá wa ṣíjú àánú wò wọ́n. àwa náà ta wà ní Nàìjíríà má jẹ́ àrí nira. ilé yà kọjú sí wa, àwa náà kọjú sí ọlọ́run má ṣe lé wọ̀ wá. gbogbo tí yóò fi ṣe tí yóò fi àgbáyé ṣe ọlọ́run má fi wọn wá. àfọwọ́ Lukman Seriki mi rò kóun náà wà lórí kíní ọlọ́run bá mi ṣe dáadáa fún. àwọn yẹn wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá mi ṣíjú àánú wò wọ́n. gbogbo àwọn tó wáyé káàrán ti dárúkọ táàrán ti dákọ wọn olúwa ọlọ́run dákun ó mẹ̀yìn ó máa ń tẹ́ ń fẹ́ ó sì máa ń tẹ́ ń béèrè ọlọ́run dákun bá wa dá yín lóhùn kó sì bá wa ṣe fún yín la ilaha illallah. اللهم أفا موسى محمد اللهم بمشجوا نوي اللهم قم معنا شفيقا ورحيما ولا تكلنا إلى أنفسنا طرفة عين عليك توكلنا وإليك أنبنا وإليك المصير بأك يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين ويا أرحم الراحمين. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من أوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Kọ́dà bí mo bá bẹ̀gbẹ̀ rún àwọn ọmọ irúṣẹ́ wo Ádámà ṣáni kí wọ́n jẹ́ má ṣe fún mi lọ́mọ gbàjẹ́ rí mú mi. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Ohun tó wẹ́ lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ ìwọ falẹ̀